Ẹ káàárọ̀, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ṣáájú, mo fẹ́ sọ̀rọ̀ lórí no mo fẹ́ long one. Ẹ má bínú, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn kọ̀ọ̀kan tó ń comment lórí platform mi. Mo sọ fún yín pé mo máa ń ka comment. Adéwùsì, Adéfúnkẹ́ o àti olórí Oyèníkẹ́ Muftau. Wọ́n ní kẹ́ jẹ́ ẹni egungun ni. Wọ́n ní kẹ́ sọnù ẹlẹ́ran díẹ̀ wà ńbẹ̀. Tí n bá ṣépè fún yín àbí tí n bá sọ bẹ́ẹ̀ ṣe máa rìn fún yín, wàláhì á rí bẹ́ẹ̀. Àmọ́ mi ò ní sọ, màá kọ̀ fún yín eléyìí fà yín létí àti èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí yín. Tí n bá sọ fún yín, tí bá pe àyájọ́ burúkú lé yín lórí, ó máa rí bẹ́ẹ̀. Ẹ mọ reason tó ṣe máa rí bẹ́ẹ̀. Torí pé àdàbí tí n bá wá bá ẹ lórí platform ẹ, tí kì bá ń ṣe ìwọ ló wá sórí platform mi. Èpè ò kí ń ṣini mú o. Jẹ́jẹ́ mi ni mo jókòó. Mi ì ní kó wá sórí platform mi. Ìwọ ló wá sórí platform mi. Tó bá wá sórí platform mi, tó rí nǹkan tó tẹ́ ẹ lọ́rùn bẹ̀. Èyí tó fi máa bú èbú àbí tó máa fi kọ nǹkan. Tó bá fẹ́ jẹ́ kí n sọ ọwọ́ yẹn bó ṣe máa rìn láyé. Màá sọ fún yín pé èmi ò kí ń ṣe mi ò wà polished o. Lókà gidi ni mí. Màá bá yín wá àwájọ́ tèpètèpè. Tí ò bá rí bẹ́ẹ̀ kò ní kò ń ṣe á rí bẹ́ẹ̀ nítorí wípé ìwọ ló ẹ̀yin lẹ wá bá mi lórí platform mi. Mi ì wá sórí platform yìí. Tí nǹkan tí mò ń sọ ò bá tẹ́ yín lọ́rùn, tó bá fẹ́ sọkọ ẹ di gbẹ̀wù dání, o ní right láti sọkọ yín di gbẹ̀wù dání. Mo sọ fún yín pé kò ń ṣe dandan ni kẹ́ ẹ ó ń ta yín lára, ara ń kọ yín nítorí ẹ ti wí pé women supporting women àti wí pé gbogbo opportunity tẹ́ ẹ ní tẹ́ fi mú orí àwọn obìnrin tẹ́ fi jẹ́ pé gbogbo society ò fẹ́ gbúrò àwọn ọkùnrin mọ́. Ẹ dípa ayé yín ti ń bàjẹ́. Ó wá ń ka yín lára. Mi ò ní kóbìnrin gọ̀ torí mi ò gọ̀. Ṣùgbọ́n mi ò wá sọ pé àìmágọ̀ obìnrin kò mí pé kóbìnrin wa máa ṣe equal right nínú ilé. The fact pé bí obìnrin ṣe equal right nínú ilé kò pé obìnrin decide láti má ṣe equal right kò mí pé ó gọ̀, kò mí pé ó stupid, kò mí pé tó bá wà nínú relationship tó jẹ́ pé ó wà abusive relationship kò lè work out àbí kò lè walk away. Bó ẹ fẹ́ kí gbogbo nǹkan máa favor yín. Ẹ fẹ́ kí máa sọ nǹkan tó máa favor yín. Torí pé mo ti sọ pé there is no equal right. Torí ẹ ti níbi tó ti sọ pé 50-50. Ẹ ń ṣe èrè ní kí lẹ̀ ń wá lórí platform mi. Kí ni ẹ wá ṣe níbí? Nǹkan tí mò ń sọ ò tẹ́ yín lọ́rùn. Kò bá ìlànà yín mu. Kí lẹ wá ṣe lọ́dọ̀ mi? Tí bá bá yín wá èpè, Olódùmarè ń gbọ́ ó máa ṣẹ mọ́ yín lára bọ́ mi ò ní sọ. Màá sọ for the last time. Mi ò ní block yín. Ẹ fẹ́ sí ara yín rìn kúrò lórí platform mi. Àdàbí tí bá wá bá yín lórí platform mi. Àdàbí tí bá wá bá yín lórí platform mi. Gbogbo èyí tẹ́ ń ṣe show náà ojú ò tì yín. Ìjọ tẹ́ ti ń ṣe mi ò gbé tẹ́ ti ń ṣe show mi ìgbé show yín rí kí n ṣe. Mi ìdọ́dọ̀ yín rí kí n ṣe. Mi ìbá yín sọ̀rọ̀ rí. Mi ìgbé show yín rí pé kí n sọ pé mo fẹ́ analyze show yín torí mi ò wò yín. Kò sí nǹkan tí mo fẹ́ kọ́ lára yín. Kí ló dé tẹ́ fẹ́ mi lọ́rùn lẹ̀? Kí ló dé tọ́rọ̀ mi tẹ́ fi mu panadol? Kí ni ti yín pẹ̀lú tèmi? Ta ló rán yín sí mi? Torí kó má di pé ẹlòmíì sùn kò jí mọ́. Bàbá mi máa ní ẹni tó bá sọ pé kó má jẹun, ó máa tẹ̀ lórí mọ́lẹ̀ kọjá ni. Ẹ ti ẹ rò wípé ọmọbìnrin yìí kò ta sí yín rí. Kò wo show yín rí. Bó wo show yín gan kò sọ̀rọ̀ torí ẹ wà relevant lọ́dọ̀ mi. As far as I'm concerned, mi ò rí yín. Kí ló dé tẹ́ ń rí mi? Kí ló dé tẹ́ pé tẹ́ bá fẹ́ ṣe show yín ẹ kì í ṣe without mentioning my name? Kí ló dé? Tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ tó gbangba sùn lọ yẹ ẹ fẹ́ forúkọ mi Javius. Kí ló dé tẹ́ mention orúkọ mi? Kí ló dé ṣe show yín without mentioning my name? Kí ló dé tẹ́ ṣe try láti wọ gbogbo àwọn fans tó tẹ̀lé mi kẹ́ wò wọ́n wá sọ́dọ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ yín tẹ́ fi pọ̀rọ̀ tí yín ló jẹ́ ní kí ló dé tẹ̀lé yín? Kí ló dé gbẹ́jọ́ tẹ́ tí ń ṣe ọ̀rọ̀ ní kí ló dé tí àwọn followers mi tí wọ́n kúrò lẹ́yìn mi pẹ̀lú bẹ́ ṣe ní ń dalérú ni o kini kò sí equal right lẹ́niwé ọkùnrin táyé ẹ bá ti bàjẹ́ ló máa ṣe equal right. Mi ò ní dákẹ́. Ẹ máa jẹ́ kí máa ọ̀rọ̀ equal right náà lẹ fi máa pa ọkùnrin nínú ilé tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lẹ máa sunkún wá síta. Ẹ̀yin lẹ máa pa wọ́n nínú ilé. Ẹ̀yin lẹ máa sunkún wá síta. Irú ìtóní kọ́kọ́ máa sanwó gbádá sanwó gbódò. Ká ní pé ńgbà tó gbé ọ̀rọ̀ ọkọ ẹ̀ wá fún mi tó ní kí bá wọn sọ
ipe kí n bá wọn broadcast it to the world tó jẹ́ wípé mi ò wá òkokodo ọ̀rọ̀ kí tó wá gbé kí wá rí pé òun ló jẹ̀bi gbogbo yín máa gbé ni ẹni kò ṣe pé kíní kan kò sí ọkùnrin táyé ẹ bá ti bàjẹ́ ló máa ṣe equal right tí ò wà responsible tó mọ̀ pé òun gọ́gọ́ fúnra wọn ò wà responsible ló máa ṣe equal right gbogbo ẹnu mo fi sọ ẹ tún lọ tẹ́ pẹpẹ ètò mi ní dákẹ́ unfortunately gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni mò ń rérò sí bẹ́ẹ̀ làwọn èèyàn follow mi sí ẹ rí pé ẹni Ọlọ́run dá ò ṣe farawé tẹ́ bá tó gbangba sùn lọ yẹ ẹ dá ṣe show yín ẹ má dárúkọ mi ẹ dá canvas fáwọn èèyàn ẹ dá pariwo fáwọn èèyàn káwọn èèyàn rí ọ̀rọ̀ tẹ́yin sọ yẹn tó jẹ́ writing tẹ́yin ṣe yẹn ẹ dá canvas ẹ káwọn èèyàn follow yín èyí tèmi wrong yẹn káwọn èèyàn má tẹ̀lé mi ẹ dá ṣe show yín káwọn èèyàn follow ọ̀rọ̀ yín mi ò bẹ̀yàn wá sórí platform mi bó ńgbà tó wá sórí platform mi tó wá ń sọ bó ṣe ń ta ẹ́ lára nítorí ẹ rí pé ojú àwọn ọkùnrin ti ń là so bó ṣe ń ta ẹ́ lára ó wá sọ lórí platform mi ó tún wá láyàláyà ó tún sọ̀rọ̀ ibi tí n bá wọ́n fún ẹ tí mo tọ́ nǹkan láti mo wọ́n fún ẹ tó mọ ibi tó ti lọ forí gbèpè nísìn torí mi ọmọ rízì tí èpè máa ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ lára torí mi ò mọ̀ ẹ́ rí olórí Muftawu yìí olórí Oyènìkẹ́ Muftawu mi mọ̀ ẹ́ rí Adéwùsì Adéfúnkẹ́ ó mi mọ̀ ẹ́ rí so ìwọ ló wá bá mi lórí territory mi so tí bá sọ pé báyìí ló ṣe máa rìn bó ṣe máa rìn bọ̀ mi ò ní ṣe fún ẹ bá mú charger mi ó dà pé wà bí ẹ tàbí mi ò wá ní ṣe fún ẹ màá dákẹ́ mi ní ṣe fún ẹ bọ̀ mo fún ẹ ní last warning àti gbogbo ẹ̀yin tẹ́ ń comment wèrè lórí platform mi kò ṣe dandan ní kẹ́ wá tó bá fẹ́ fi ọkọ ẹ sí abẹ́ ìtẹ́lẹsẹ̀ ayé pọ̀ fún ẹ tó bá dẹ̀ ṣe nǹkan tó ẹ̀yin kan ní ẹ ṣèbí èmi ni mo tí n bá sọ fún ẹ pé kó má gọ̀ mi ní kó wá find equal right equal right ò mean wípé kọ́kọ́ sọ pé kó lọ pa èèyàn kó má sọ fún pé o lè pààyàn kí ni reason tó ṣe láti pààyàn but equal right ẹ̀yin fẹ́ máa ṣe ọ̀rọ̀ pé kẹjọ máa sọ pé ìwọ fi code sí phone èmi náà láti fi code sí phone ìwọ ṣe kíní kan ọkùnrin tí ò bá wà responsible á gba equal right àmọ́ mi ní kẹ́ má ṣe show yín ẹ má fi mi já viewers ẹ ṣe show yín ẹgbẹ́ mi ṣe ń sọ sìn ẹ̀yin náà ẹ ṣe show kẹ́ sọ kẹ́ title ẹ̀ pé equal right 50-50 kẹ́ wá ṣe show yẹn ẹ má lò mí tẹ́ bá mọ̀ pé tó gbangba sùn lọ yẹ tẹ́ bá mọ̀ pé kì í ṣe pé ẹ ń wá viewers ẹ ṣe show yẹn má dárúkọ mi ń dárúkọ yín náà mi ò rí yín ṣé ni tí ò rí yàn ṣé yàn ń rí ni èmi ò rí yín mi mọ̀ pé ẹ exist mi tí ẹ mọ̀ yín rí mi fẹ́ mọ̀ yín rí mi ò rí yín ẹ má rí mi kí lẹ ń rí mi fún kò sẹ́ni tó ṣe tí kò kí ń jẹ̀bi o ìwọ tó wá sórí platform mi má ṣerú ẹ̀ mọ́ o tí n bá tún fi aṣọ rú ẹ̀ ṣòro bó ṣe máa rìn láyé ẹ máa bọ́ sí kọ̀rọ̀ máa sọ fún ẹ wàá kọ̀ rí pé ohun burúkú ń já lóru burúkú nínú ayé ẹ ní òní mọbi tó ti wá torí pé mi ò wá bá ẹ mi dé territory ẹ ayé mi ni mo wà ìwọ ló wá bá mi ìwà ní ṣe ní gbangba máa bọ́ sí kọ̀rọ̀ ṣe fún ẹ ni orúkọ ẹ ló wà ń bì orúkọ ẹ ni màá fi ránṣẹ́ sí ẹ wà láyà tipẹ́tipẹ́ létí mọ́rí àṣẹmú ẹ lára ni so ẹ rọra ṣọ́ ara yín kẹ́ rọra fi mí sílẹ̀ ẹni tó bá fẹ́ go mi ò ẹ tiẹ̀ kí rò pé mi ò rí yín ẹ ń rò pé mo wo show yín mo tiẹ̀ ẹ ṣe nǹkan tí mo lè analyze orúkọ yín ò lè já views fún mi ò ní lo orúkọ yín for anything ẹ má dárúkọ mi ní kẹ́ má ṣe show tẹ́ fẹ́ ṣe kí lẹ ń dárúkọ mi fún ẹ ṣe show yín náà kẹ́yìn náà canvas pé ẹ má kò sí equal right ni o ẹ ṣe show based on that káwọn èèyàn dẹ̀ tẹ̀lé yín ẹ má lo orúkọ mi já view kí oúnjẹ tẹ́ ẹ bá fi orúkọ mi jẹ kó lè já àjẹmọ́nú fún yín kẹ́ má bá fi owó tẹ́ ẹ bá gbà lórí orúkọ mi kẹ́ má bá fi wo nǹkan tí ẹ ò lérò ẹ má dárúkọ mi mọ́ ó tó gẹ́ ẹ ṣe show yín tẹ́ bá fẹ́ ṣe show yín ẹ sọ pé a ti rí níbì kan o tó ti ní kò sí equal right o show tẹ́mi fẹ́ ṣe lénìí equal right wà nǹkan báyìí wà bọ́ ẹ má dárúkọ mi torí tẹ́ bá ti dárúkọ mi tí bá ti rí pé wọ́n sọ̀rọ̀ ibi ń bẹ̀ máa bọ́ sí kọ̀rọ̀
màá tọ̀ àwọn àgbà lọ màá ní kó bá yín gbé yín ṣépè màá bọ̀gún gbígbóná lórí yín Olódùmarè tí bá ṣe tì kọ́lọ́n kó mú mi màá bọ ògún gbígbóná ní orí yín torí ó ti tó gẹ́ ṣé mo pé mi ò kí ń sọ̀rọ̀ tí n bá tún ti rí bí tẹ́ ti dárúkọ mi tí mo lọ sábẹ́ tó ṣe pé màá gbé ògún gbígbóná màá sa ìpín mọ́jú ọwọ́ màá bọ̀ lẹ́yìn lórí ṣẹlẹ̀ burú ni ṣe ní tẹ́ ẹ̀ bá téèyàn dé ibi ilẹ̀kùn tó máa ti yíjú sí yín ẹ̀ kí dẹ̀yìn lẹ́yìn ẹ̀ màá bọ ògún gbígbóná lórí yín ẹlòmíì á wa mọ́tò á kú dànù l'accident á kú ẹ ṣọ́ra yín ẹ dẹ̀yìn lẹ́yìn mi tá bá lé àgùntàn dé ní ilé tá bá padà lẹ́yìn a máa mú ni jẹun mi ní kẹ́ má ṣe show yín henceforth ẹ má dárúkọ mi mọ́ mi ò kí report page o but mo ní right manager ibi tí n bá ti ní tó bá ti dárúkọ mi mo sọ àǹsì máa report page yẹn má dẹ̀ make sure pé mo bring page yẹn down ibi tí n bá ti rí tó bá ti dá orúkọ mi lórí show tó ti ṣe show ẹ without my name máa make sure pé mo gbé page yẹn down quote me anywhere quote me kó ní kí admin ẹ kó wá látọ̀run máa gbé page yẹn down mi ṣe rí bọ̀ máa ṣe tí n bá ti rí Yínká TNT tí mo dẹ̀ lọ sábẹ́ tí mo rí anything máa bà page yẹn jẹ́ Ọlọ́run owó tí mo lè fi ṣe wà lọ́wọ́ mi gbogbo nǹkan tí mo lè fi ṣe ló wà níkàáwọ́ mi mi fẹ́ ṣèkà mi fẹ́ ṣe nǹkan tí ò dáa mi fẹ́ ṣàìdá but ibi tí n bá ti rí mi ní kẹ́ má ṣe show o bọ̀ pé mo ṣe show ẹ wá lọ ń fi orúkọ mi title show torí views máa bà page yẹn jẹ́ henceforth mo sọ fún yín gbogbo ẹnu ni mo fi sọ máa bà page yẹn jẹ́ mi ò ṣe rí o Ọlọ́run rí mi pé mi ò ṣe rí ọba tó ní mi tó mọ̀ mí mọ̀ pé mi ò ṣe rí bọ̀ máa ṣe nísìn gbogbo bí tí bá ti rí orúkọ mi pátá máa bà page yẹn jẹ́ ẹ má lo orúkọ mi mọ́ ẹ lọ ṣe show yín ẹ lo ẹ̀dà ọ̀rọ̀ ẹ lo nǹkan kí nǹkan tó bá wù yín ẹ mọ̀ kẹ́mi sábà dárúkọ bọ̀ ìwọ Adéwùsì Adéfúnkẹ́ òyì bá ti rí ṣùwátúwá gbọ́ o comment dáadáa o àti olórí Oyèníkẹ́ Musa o sọ nǹkan tó dá o sọ nǹkan tí ò dá o tó bá tiẹ̀ tún wá sọ nǹkan tó dá lórí platform mi tí mo rí màá ṣe kà fún ẹ o sọ nǹkan tí tó dá kó tún sọ nǹkan padà wá sọ nǹkan tó dá nísìn màá fún ẹ ní nọ́mbà wá gba nọ́mbà mi ìfẹ́ mọ̀ mi kò fẹ́ rí comment ẹ rárá lórí page mi mọ́ ẹ̀yin méjèèjì yẹn Adéwùsì Adéfúnkẹ́ olórí Oyèníkẹ́ Musa mi ìfẹ́ rí comment ẹ̀yin méjèèjì lórí even kó dáa kó pè mí ní angel tí n bá rí comment ẹ bẹ́ẹ̀ máa fọ́ balẹ̀ fún ẹ máa gbé tí àkókò rìgbòrìgbò máa gbé jáde fún ẹ ṣé mo pé ọmọ kékeré nìwà Adéfúnkẹ́ Ọlọ́run Olódùmarè nǹkan tí máa ṣe fún ẹ gbogbo ẹnu ni mo fi ń sọ yìí ní tí máa ṣe fún ẹ wàá máa toko òròkò dóko òrótògo ni ṣẹlẹ̀ ní gbọ́n ni ìta ló máa ń kọ́ ọmọ tí ò gbọ́n wálé ṣé n bá ti ní mo jókòó mi kì í fẹ́ ẹ máa ń push mi sórí eléyìí tí n bá mú ẹ kó sọ Jesus is Lord sórí platform mi máa fún ẹ ní nọ́mbà ìwọ Olúfúnkẹ́ Adéwùsì Olúfúnkẹ́ yìí tó bá sọ Jesus is Lord sásán lórí platform mi máa fún ẹ ní nọ́mbà ṣé mo pé Jesus is Lord nǹkan tó dá ni máa fún ẹ nọ́mbà ìwọ olórí Oyèníkẹ́ Musa yìí tó bá sọ Allah is the greatest máa fún ẹ nọ́mbà so tó mì pé mi tí ẹ fẹ́ rí mo ò fẹ́ rí comment ẹ rárá ó lè díẹ̀ mi o àdàbí tí kì bá ṣe omi ló fi wẹ̀ àdàbí tí kì bá ṣẹsẹ̀ ló fi rìn tó dẹ̀ ń gbórí sáyé àdàbí tí kì bá tí ò bá kí ń ṣe ọmọ àwáwù ó lè díẹ̀ mi kí n tún rí comment ẹ ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ lè dá show yín ṣe tẹ́ fẹ́ fi mi trend mi ní kẹ́ má ṣẹ́rí tí bá ṣe nǹkan mi ní kẹ́ má ṣe show yín o ẹ ṣe show yín bẹ́ẹ̀ má dárúkọ mi mọ́ bẹ́ẹ̀ bá dárúkọ mi máa bá yín wá máa bọ̀gún gbígbóná fún yín Olódùmarè ń gbọ́ ó ní mo ń sọ tí gbogbo ayé ń gbọ́ tí gbogbo abiyamọ ń gbọ́ mi ò ṣe o bẹ́ẹ̀ máa push mi ṣe lẹ́yìn náà máa gbé page yín wálẹ̀ gbogbo ọ̀nà ni máa gbé page tí mo ti ní right manager máa gbé bá ti lórúkọ mi pam máa gbé page yẹn wálẹ̀ máa dẹ̀ bọ̀gún gbígbóná fún yín kóbìnrin wá tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹnì ṣóńlẹ̀ tí n bá ti rí orúkọ mi pam anywhere máa bọ̀gún gbígbóná fún yín mo ti sọ fún yín èmi ò ń ṣọmọ Jésù o mi ń ṣọmọ ànábì o wo ẹ lè pè mí lọ́mọ èṣù torí wo mo gbádùn ẹrí nǹkan tí mo wọ̀ lọ fún kíní mi kẹ́ bá lè mọ̀ pé mo gbádùn ṣẹ̀ṣẹ̀ ni máa bá yín bọ ògún gbígbóná Ọlọ́run máa mú àfà kò ní jọmọ lé pé wàá pé Jésù kò ní bí ẹ lóhùn torí ìwọ ló lọ fìrù fọná
ẹjọ́ lèèyàn máa ń rò fóògùn wàá pe Jésù wàá pàná bí kò ní dé lọ akọtí gbọ́n sí ẹni torí jẹ́jẹ́ mi ni mo jókòó wo ló tọ́ mi tí n bá ti rí orúkọ mi ìfẹ́ mọ̀ nǹkan tó ṣe mo máa gbé péjì yẹn wálẹ̀ màá dẹ̀ bọ̀gún gbígbóná fún ẹ àdàbí tí o bá kí n ṣọmọ àwáwù máa bọ́ sí wòwò bọ ògún gbígbóná fún ẹ máa gbé epo gidi kaná máa bẹ ẹ fún èṣù ní àdín máa dẹ̀ sọ pé ìwọ lágbájá ló ní kí n fún jẹ ó tọ́ ni mo ń sọ fún ẹ o mi ò parọ́ o ṣé mo kọ́ mi ò ṣe báyìí rí bó ti tó gẹ́ má foko mi dáná ọjọ́ kan lèèyàn máa ń kọ́ mo fẹ́ kọ́ fún yín gbogbo ìtẹ́ ṣe yẹn mo ti fún yín bọ́ ẹni tó bá ta fèlèfèlè nísìn lórí bẹ́ẹ̀ ṣe wà yìí mo wà peaceful mi ìdẹ́ ń kọjá àyè mi ẹni tó bá dẹ̀ wà peaceful tí òun kọjá àyè òun nìkan òun ló yẹ kẹ́ máa bẹ̀rù jù ẹ̀rù jà ò bà mí o mo mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ ayá pè mí wọ́n á mú mi lájẹ́ wọ́n á mú mi níkà ni bọ̀ lórí eléyìí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ tẹ̀ mí lórí mọ́lẹ̀ èmi àkọ́kọ́ rán yín lọ síbi tẹ́ ẹ ti wá àbẹ́ ń ṣí èrè ni ọmọ àgbà lèmi èmi ò ń ṣe ọbẹ̀ ó mì ní kún àgbà ni mo máa fún ẹ̀yin méjì nínú yín ní nọ́mbà ẹni tó bá bí ìyàlá ya èrè kó tún lọ dárúkọ mi kó lọ gbé sórí péjì ẹ̀ ẹni tó bá bí pòrí ìyàlá ya èrè tó fẹ́ ṣe show kó fi bí táìtù show ẹ̀ tí ìbá ní bọ́ọ̀gù gbígbóná fún yín tí ìbá ní wá yín kàn ẹ máa yúnra rìn ni àbẹ́ ń ṣe èrè ẹ máa yúnra rìn ni ẹ tó bá bí ìyálà ya èrè kó tún lọ ṣe show kó forúkọ mi táìtù ẹ kí n wá lọ rí pẹ́ń péyàn kan bú mi bẹ́ẹ̀ tí bá wọlé jáde fún yín kẹ́ pè mí ní bastard kò ní dá fún gbogbo yín ẹ̀dì mo dẹ̀ ń dákẹ́ rò pé ẹ̀rù jà ń bà mí ọlẹ́lẹ́ pè mí ni mo ní mo fẹ́ peace leave me in peace do your show and keep me out of your show. If you are sure of yourself, do your show and canvas to people. Let people follow you without mentioning my name. Every time you get into your ẹ tó bá bí pọ̀nrí ìyálà ya èrè tó bá mọ̀ wípé wọ́n fi omi wẹ̀hún níjọ́ kúnlẹ̀ èmi ò kí wọ́n fi omi wẹ̀hún níjọ́ kúnlẹ̀ kó ṣe show kó táìtù ẹ̀ lórúkọ mi kó jáde ẹ mọ̀ wípé ẹran tó fà tó yí òun náà ń pè ní nọ́mọ̀ ẹ mọ̀ pé Jésù wo ẹ tó bá bí èmi ò bá yín ṣe Jésù o gbogbo Holy Ghost fire yẹn anointing ọ̀ yẹn èmi ò rán yín gbogbo aláwù yásíbúkà yẹn mi ò rán yín Ọlọ́run máa fà ni kì í ṣojú ọmọlé kéwú ẹ fi mí lẹ̀ tí bá ṣe tọ́kì lọ jìyà mi lọ́dọ̀ Ọlọ́run pọ̀ máa ìkà mi á ṣe kẹ wò ó ṣẹlẹ̀ ya wèrè ni pé gbogbo èèyàn lẹ́rò pé ẹ lè torí pé mo ti dákẹ́ oníkálukú ṣe nǹkan tó wù ẹni tó bá bí pọ̀nrí ìyálà ya ẹ̀rẹ̀sẹ̀ kó tún táìtù show lórúkọ mi ní kó má ṣe ṣú ẹ̀ tún táìtù show ẹ̀ lórúkọ mi tí mi bá gbé péjì ẹ wálẹ̀ kí n tún fọ́ balẹ̀ fún ẹ kí n fi nǹkan lé ẹ lára kẹ sọ pé ìyá kan bàbá mẹ́wàá ló bí mi ṣé yá wèrè ni torí pé mi ò ti sọ̀rọ̀ torí pé mo ti ní mo fẹ́ peace ní kálukú fẹ́ máa ṣan wọ́n lé mi lórí èmi ò kí ń ṣe ọmọ mi ń ṣe Jésù o mi ń ṣe ànábì o torí pé àwọn yẹn wọ́n máa ń pẹ́ wọ́n ní sùúrù jù èmi mo ní sùúrù but níbi tí mo wà yìí ẹ ti press nǹkan tí ò yẹ kẹ́ press ẹ ti gun kíkọjá ewé ẹ ti kọjá àyè yín ẹlòmíì àsùn kò ní jí mọ́ ẹ tún lọ táìtù orúkọ mi àbí kí n rí ibì kan pé Yínká TNT kí n lọ sábẹ́ báyìí kí n rí ẹni derogatory comment tí mi bá gbé péjì yẹn wálẹ̀ ẹ sọ pé mi ò kí n ṣe ẹni ọmọ àlè ni mí màá bọ́ síta sì máa lọ wò tí èmi kìíní yóò bá mú péjì yẹn wálẹ̀ ẹ pè mí ní bastard tí lẹ́yìn tí bá mú péjì yẹn wálẹ̀ tí ẹ bá gba nọ́mbà ẹ wá síta kẹ wá bú mi pé ẹnu ni mo níbi ìtajà kàrà àjẹ́ tó bá pààyàn wọn ò kí ń rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ kí n má jẹ́ ní court kò ní dá fún yàrá ya gbogbo yín ẹ ń ṣí eré ni ẹ ń ṣí eré ni mi ò tọ́ yín mi ò dọ́dọ̀ yín mo ò wò yín ojú òde tì yín àyà òkò yín anytime Yínká TNT Yínká TNT àwọn ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tí ò tẹ̀ tó bà tẹ̀sẹ̀ èèyàn mi ò tọ́ yín mi ò dọ́dọ̀ yín rí mi ò wo show yín rí mi ò gbé show yín rí mi ò analyze show yín rí kí ni tí yín pẹ̀lú tèmi wọ́n ṣẹran mẹ́ran kó kàn pa ni tájà
tájà bá sinwin ṣé kò yẹ kó mọjú olówó ẹ̀ ni ojú òkì tì yín ni wọ́n fi omi wàhálà dáṣẹ́ yín ni tí wàhálà máa jókòó jẹ́jẹ́ ẹ̀ dẹ̀ ló máa fa wàhálà ẹ ṣáà máa wá ọ̀ràn abániwọ́ràn dá òrí dá ẹ máa wá ọ̀ràn èyàn onítọ̀ yín kò ní ṣẹ̀yìn ẹ ṣáà máa fúnra yín lọ máa tọ́ pínpín lọ máa fa wàhálà ẹ wá ṣètò ẹ wá fẹ́ wá máa call me fún kíni ẹ fẹ́ máa eré kí lajá mi ń bẹ́kùn yín ṣe èmi ò rọ́yàn o bó jẹ́ ìyá mi ló lo orúkọ mi sìn àwọn náà gbẹ́ mi lẹ́yìn máa padà fi eyín yẹn gbé wọn jẹ ẹjọ́ dẹ̀ lèèyàn ń rò fún oògùn torí bí n bá ṣe ń ṣe fún ẹni máa padà bíle àdàbí tí n bá kọ́kọ́ wá bá yín àdàbí tí bá sọ̀rọ̀ lórí show yín rí àdàbí tí bá táìtù show mi lórúkọ yín rí àdàbí tí bá fún yín wá èrò tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí n bá fún yín ní nọ́mbà kí ìyá mi kó fọwọ́ mi gbé mi sí tí mi bá fún yín ní nọ́mbà tí n bá fún yín ní nọ́mbà kí ìyá mi má jèrè mi ẹ ṣí èrè ní máa fún yín ní nọ́mbà ẹ tó bá bí yàrá já èrè kó tún forúkọ mi táìtù kí ló dé kí ni mo gbà lọ́wọ́ yín ẹni kó lè sáúsá ẹni kó fi tọwọ́ ẹ̀ lẹ́ ó fi tọwọ́ ẹ̀ lẹ̀ kí lẹ tún fẹ́ kó lè ṣe ẹ gbógun tẹ́ ń gbé náà mo fi ń grow sí ni ẹ fi mí lọ́rùn lẹ̀. ẹ fi mí lọ́rùn lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣorí burúkú tẹ́ ẹ fẹ́ fi ọwọ́ ọmọ tẹ́ ẹ fẹ́ jẹ́ wèrè ọ̀sán gangan ẹ fi mí lọ́rùn lẹ̀. Yeah, calm down. Ẹ fi mí lọ́rùn lẹ̀. Tẹ́ bá fẹ́ ráyè ṣe. Ẹ kì í bínú báyìí. Yeah, calm down. Ìjọ kí ni ọlọ́run. Calm down. Ìjọ. Ìgbà tí ò bínú. Ẹ ṣé sísítà mi. Ẹ ṣé gan. Ìgbà àwọn àtàlẹ́ lẹ́nu ṣíọṣíọ àtàwọn olórí burúkú olòṣì táyé wọn ti porúkú muṣu wọn bọ́ta wọn máa ní yínká wọ́ tí n bá tún gbọ́ pín tí n bá ṣe kọ́lọ̀ kó mú mi máa fún yín ní nọ́mbà gbogbo ẹnu mo fi sọ yìí. Ẹnu àti Yínká. Máa. Easy ẹjọ́ torí Ọlọ́run ìlara ló ń ṣe wọ́n. Mi ti ẹ fẹ́ mọ̀ máa fún yín ní nọ́mbà. Orí láti dárúkọ. Máa fún yín ní nọ́mbà tọmọtọmọ Ọlọ́run Olódùmarè gbọ́. Tó wá ń báṣẹ́ ìjẹ́ òye kó bẹ̀ náà ẹ̀ ń tàjà sí. Máa fún yín ní nọ́mbà. Mi dárúkọ yín mi ò bá yín sọ̀rọ̀ mi ò wá sórí platform yín rí wá yín ká tí ẹ ti everywhere ṣí èrè ni ayé yín fẹ́ bàjẹ́ ni. It's not good at all. It's unacceptable behavior. Iṣẹ́ tí ilé yìí ṣe ẹ̀ẹ́dẹ̀ tó kókò sọ́mọdé ọmọdé ò gbọ́ wá sọ́dí show àgbàlagbà náà rí show yìí. Wọ́n ọ̀dẹ̀ fọ́ọ̀sì wọn ni ìkọ́ tó bá ń sọ fún mi. Mo gbọ́ Jésù o, mi ò ń ṣọmọ ní ṣe Jésù, mi ò ń ṣàná bí máa fún yín ní nọ́mbà. Ó sọ tí ẹ ní kò ní ká ẹ ṣe. Ẹ lọ sọkọ yìí dìgbẹ̀wù dání. Ẹ wọ́n forúkọ ẹ̀jẹ̀ wà ẹ fi ṣe show. Ìkọ́ tó bá wù ní ká ṣe fún wọn last one the time ṣe satisfy àti ìka ẹ calm down. Ẹ ti fún wọn ní last warning. Tó bá tún dọ́rú ẹ̀wọ̀. Máa fún yín ní nọ́mbà. Máa dẹ̀ gbé péjì yín wálẹ̀. Kẹ ní followers máa fi gbogbo nǹkan tí mo ní ṣe. Ẹ̀yin náà ẹ̀ tajà sí yín. Oníkàlùkù wà lọ́dún tó bá pọ̀ tó máa yà sí. Abẹ́ ń ṣe èrè ni. Lásán lẹ rò pé mo ṣáà sọ pé nǹkan tí mo gbé dání peace ni. Màá dán nǹkan wọ̀ lára yín ayé yín máa bàjẹ́. Ẹ ṣe èrè orí pé mo dákẹ́ rò pé mo gọ̀ ni máa dọ́ṣẹ́ wò lára yín mi ò ń ṣọmọ Jésù o ẹ gbọ́ mi ò dẹ́ ṣọmọ ànábì Olódùmarè ni mo dìbò fún máa pe ẹlẹ́dàá yín níbi tó ti ń jẹ́ wọ́n sọ fún mi pé kíkà mi ṣe kí n wò ó wọ́n bá bí yàrá ya yín rí ẹ lọ́tún lọ dárúkọ mi. Ẹ má bínú ẹ wo bí àwọn olórí burúkú ẹ̀dá náà máa ń jowó ológo bíi tiyín. You are saying the really fact and you are saying the truth but the truth is bitter. Èyí tó pọ̀ jù náà wọn obìnrin tó wà ń ta nowadays àfọwọ́fà ara wọn ló pọ̀ jù and because
expect you to. Inka àti ẹ ti mi bá yín jà ẹ má pété ìjà máa ní ẹ má bá mi ṣerú ẹ mọ́ ó tó gẹ́ ọmọlẹ́lẹ́fì ẹ dá dúró bẹ́ẹ̀ tó bá dẹ̀ sọ wípé kíkà mi ṣe kàwò jẹ́ kájọ nìṣó ńlẹ̀. tó bá robi sí yín àbí robi sí ọmọ yín with the truth word that you are saying ó máa forí ara ẹ̀ gbé torí ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé orí ara ẹ̀ ló fi ń gbùrù àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ló fi ń gbé. So you just keeping on. Continue what you are doing. Tọ́n bá ti bí yín re, ẹ lọ ṣe show ke title ẹ lórúkọ mi. Màá gbé page yín. Èmi ò ní kẹ́ má criticize show tí mo bá ṣe o, but criticize show ẹ mi fẹ́ gbọ́ orúkọ mi. Mi fẹ́ gbọ́ má title show ẹ lórúkọ mi. Tí n bá rí, màá gbé page yẹn wálẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Ọlọ́run bá wò kó lọ mú admin ẹ wá látọ̀run. Èmi kíní mi ṣe rí, but má ṣe kí ṣe pé mi mọ̀ ṣe. But èmi kíní máa ṣe máa dẹ̀ tún fún ẹ ní nọ́mbà máa fún ẹ ní nọ́mbà máa dẹ̀ wá sọ fún ẹ pé ẹjọ́ lèèyàn máa ń rò fóògùn àdàbí ni máa pè pé tí n bá wá sọ́dọ̀ ẹ àdàbí tí n bá ṣe show ẹ rí àdàbí tí n bá gbé show ẹ tí mo fi ṣe show rí àdàbí tí n bá title orúkọ ẹ lórí page mi rí àdàbí tí n bá sọ̀rọ̀ nípa nǹkan ẹ rí sórí àwọn àdàbí yẹn ó ní máa lò fún ẹ máa bẹ wá fi fún èṣù ládìín máa wá bẹ fún Ṣàngó lóbì jẹ́ ayé ẹ bá bàjẹ́ wọ́n wá sa ìpín fún ẹ rí yín ti burú mi ò ṣe mọ́ sínú gbogbo Jésù in Jesus name anointing oil mi ò sí ńbẹ̀ o ìkà ni yín mo dẹ̀ máa jẹ́ kíkà kó kà yín ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ fi mí sílẹ̀ ẹ di ẹ̀rànà ní mímí ò ṣe ohun àjẹgbé ẹ fi mí lẹ̀ o. Iná bá jogi oko ajá ti rèké sọ́tọ̀ ni ẹ fi mí lẹ̀ ẹ fi mí sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ bá mi gbọ́rọ̀ yìí ó ti tó gẹ́ gbogbo àwọn ìyá mi tó dẹ̀ wà lórí platform ẹ̀ ń gbọ́ sìn kẹ́ má gbọ́ pé lómi ìsù kò jí mọ́ ẹ̀ ń gbọ́ tí mò ń pariwo sìn gbogbo ẹ̀yin màmá yẹn ẹ̀ ń gbọ́ ẹ mọ̀ pé mi ò ṣe eléyìí rí ẹ̀ tí bá fi ṣẹ̀kọ́ dáríjì mi ò ń kọjá àyè mi ó ti dé góńgó èèyàn kan láti jẹ́ òfin mi ò ń kọjá àyè mi o gbogbo ẹ̀yin màmá mi ẹ̀ ń gbọ́ o èèyàn kan láti jẹ́ òfin má fọkọ mi dáná ìjọ kan lèèyàn kọ́ tó bá fẹ́ fọkọ ẹ fi tẹ́lẹ̀ kòkò lọ fọkọ ẹ tọ́lẹ̀ kòkò mi ò dẹ̀ ní pé torí pé o fẹ́ ṣe equal right o ò lè ṣe equal right kó wá di arìndìn mi sọ pé kó má mọ right ẹ but kò mí wípé kó wá ní wàá máa challenge the same thing right tí ọkọ nínú ilé ìwọ náà ní tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tẹ́yìn tẹ́fẹ́ preach yẹn go ahead and preach and stop using me as a case study tó bá dẹ̀ fẹ́ lò mí má mention orúkọ mi àmọye shows tí mo ti lo as case study tí mi ò mention orúkọ wọn ẹ̀yin ò tiẹ̀ kí ń lo diplomacy ẹ máa fira yín wọ̀n pé olódo ni yín you cannot do things on your own without the aid of other people. mi ò ṣẹran yín o mi ò ṣẹran yín ipá tá pa ọmọ awo tá pa ọmọ ọ̀gbẹ̀rì a kì í pọ ọmọ awo bẹ́ẹ̀ èmi á wá sọ fún yín pọ ọmọ awo lèmi ibi tí n bá ti ṣẹ̀yìn àjọlọ rojọ́ fún àṣẹ̀dá ẹ̀yin ẹ wá lọ tún lọ title nǹkan lórúkọ mi àbí kẹ́ wá lọ kẹ́ title ẹ máa kọ́ gbé page yín kan dẹ̀ máa wá sọ fún yín wípé ọmọ àgbà ni mí. ẹ káàsán àǹtí Yínká ẹ kú ẹ̀tọ́ ìlú Ọlọ́run á máa gbà fún gbogbo wa ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ó ti ń gbé mi nínú tipẹ́ mi ò rẹ́ni bá sọ depression fẹ́ pa mí sílé láti ọmọ ọdún 16 ni wọ́n ti jábàálẹ̀ mi ní orí ìkiri torí tí àbá kiri ọjà ń gbà yẹn kò sí bá ṣe fẹ́ jẹun nílé due to separation àwọn òbí mi nígbà tí wọ́n jábàálẹ̀ mi ní orí ìkiri ní ọmọ ọdún 16 mi ò tó bẹ́ẹ̀ láti sọ nílé
nítorí pé ìyá mi jẹ́ aláriwo ẹ̀dá. Mo pa mọ́ra. Kódà ìyá mi ò mọ bí mo ṣe ń ṣe nǹkan oṣù. Kò sí nǹkan kan tí wọ́n lákìyèsí ju ariwo lọ. Ṣùgbọ́n mo wá lérò pé nítorí pé kò sámójútó fún mi àti pé ìkiri tí mò ń kiri ló fà. Ó wù mí láti padà lọ sí ọ̀dọ̀ bàbá tó bí mi lọ́mọ. Bàbá mi wà l'Ékòó. Mo wá gbogbo ọ̀nà láti wá bá wọn l'Ékòó ní Yànàpájà. Mo bẹ̀rẹ̀ sí gbé lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n bàbá mi náà jẹ́ ẹnìkan tí kò bìkítà lórí oúnjẹ. Báwo lọmọ ṣe fẹ́ jẹun lẹ́yìn kí wọ́n ṣiṣẹ́. Iṣẹ́ ni tiwọn. Tí a bá fẹ́ lọ sí school láàárọ̀, di aago 9 a sì máa wà lẹ́nu ọ̀nà dádì wa. Kò sẹ́ni tó máa fẹ́ kanlẹ̀kùn nínú gbogbo wa. A máa tira wa sí torí tí wọ́n bá máa fi jáde sí wa, ojú ẹkùn náà máa gbé wọ̀. Wọ́n nígbàgbọ́ pé ọmọ tó bá ń jí wá gba owó lọ́wọ́ àwọn ní àárọ̀ pé àgbàná lọmọ yẹn. Kò dẹ̀ sí báwa ṣe fẹ́ jẹun. Àwọn náà ló bí tó tù wá sí ayé tó yẹ kán wá oúnjẹ fún wa. Ṣùgbọ́n nígbà tó yá, mo bẹ̀rẹ̀ sí ní lọ bá àwọn kọ́sítọ́mà wọn nínú ọ́fíìsì torí wọ́n kọ́ ọ́fíìsì, wọ́n kọ́ mọ́ ilé tí à ń gbé ni. Àwọn ń ṣe estate agent nígbà yẹn àti àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ̀ ní ọ́fíìsì wọn bẹ̀. A wá lọ sí ọ́fíìsì, a máa lọ lọ́bì láti tọrọ owó lọ́wọ́ àwọn kọ́sítọ́mà tó ń gbé iṣẹ́ wá fún àwọn lọ́fíìsì. Táwọn bá ti wà nínú ọ́fíìsì lọ́hùn, àwa lọ bá àwọn kọ́sítọ́mà ní gbangba láti tọrọ owó. Àǹfààní yìí ni ọmọkùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ èyí ráyè lò pẹ̀lú mi. Ọmọkùnrin náà ó ń wá gbé iṣẹ́ lọ́dọ̀ dádì wa. Ó ṣàdòwò pọ̀ pẹ̀lú wọn ṣá. Ó jẹ́ gẹ́gẹ́ bí agent pẹ̀lú wọn. Orúkọ ẹ̀ ń jẹ́ Alao Bello Williams. Ọmọ Kogi ni. Ọmọkùnrin yìí ló tún bá mi láṣepọ̀ lẹ́lẹ́kejì nítorí àǹfààní owó tí mò ń tọrọ ní ọwọ́ ẹ̀ láti fi jẹun. Ìbálòpọ̀ yìí ló di oyún. Nígbà tí mo lóyún, bàbá mi ní òun ò lè tọ́ oyún kóun tọ́ ọmọ. Ta ló fún ẹ lóyún? Mo dárúkọ ẹ̀ fún wọn. Wọ́n ní kán pè wá. Ṣé ẹ mọ̀ pé mi ò mọlé ọ̀dọ̀ ẹ̀? Nítorí pé inú ọ́fíìsì wọn ń bẹ̀ ní àárọ̀ ọjọ́ tí ilẹ̀ pa tèmi lọ tún ọ́fíìsì ṣe lọmọkùnrin yìí ní àǹfààní láti bá mi lò pọ̀. Ìyẹn ò jẹ́ kí n mọ ilé ẹ̀ torí wọn ò fún wa láyè láti máa jáde. A kì í ṣe ọmọ tó ń jáde bó ṣe wù wá. So wọ́n wá ní kí n lọ pè wá. Kò síbi tí mo fẹ́ wá sí. Ṣùgbọ́n bọ́lọ́hun ṣe ń to ọ̀rọ̀ ẹ̀ kí ilẹ̀ ọjọ́ yẹn tó ṣú, ó wá sí ọ́fíìsì. Mo wá sọ fún un pé nǹkan báyìí ti ṣẹlẹ̀. Ó dẹ̀ yọjú sí bàbá fúnra rẹ̀. Ó ní òun ni torí pé ó rí pé mi kì í ṣe ọmọ oníṣekúṣe. Torí nígbà tó bá mi láṣepọ̀, àpẹẹrẹ àyẹ̀jẹ̀ díẹ̀ tún sì jáde lẹ́lẹ́kejì. Ṣé rántí pé mo sọ pé ẹ̀jẹ̀ ìbálé wọ́n ti jábàálé mi láti Abẹ́òkúta tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ìkiri. Ṣùgbọ́n nígbà tóun tún bá mi láṣepọ̀ lẹ́lẹ́kejì, ẹ̀jẹ̀ tún sì jáde. Ìyẹn jẹ́ kó ní àǹfààní kó máa fọkàn sí pé òun lòun jábàálé mi. Ó ní òun lòun lóyún. Bàbá mi bá gbómi parí. Wọ́n fà á títí. Ọmọkùnrin yìí tẹnumọ́ fún wọn pé òun lòun lóyún. Bàbá mi ló láyà láti máa sọ fún òun pé òun lòun lóyún. Wá mú ìyàwó ẹ̀, òun ò lè máa bọ́ ọmọ kóun tún máa bọ́ oyún. Lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ wọ secondary school nígbà yẹn wọ́n ń pè ní class 1. Ìyẹn fi hàn pé mi ò kà ju ìwé 6 lọ. Bàbá mi ṣàtàkù. Rọ́jú mo jẹ̀yà yẹn forí ti ṣe gbogbo ẹ̀ tí mo fi bímọ. Ọjọ́ tí mo bímọ láti hospital báyìí ni bàbá mi ti gbé mi. Ó ní kí ẹni tó fún mi ní oyún yẹn kó wá gbé mi. Wọ́n lọ gba kabúkabú, wọ́n gbé mi. Ọjọ́ yẹn ni mo tó mọ ilé ọkùnrin tó fún mi lóyún. Ó ń gbé ní Kòsọ́kọ́ Street nígbà ọdún náà lọ́hùn, number 7 ní Òtúbù, Kòsọ́kọ́ Street.
àgbà tá débẹ̀ àṣé ọmọkùnrin yìí ti ní ìyàwó nílé. Ìyàwó náà tilẹ̀kùn mọ́rí kò ṣílẹ̀kùn. Gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ̀. A jókòó sí pálọ̀ láńlọ́ọ̀dù títí ó lé ní 3 hours tán fi bẹ̀ ká tó ráyè wọlé. Nígbà tá a wọlé tán ni mo rí ìyàrá náà ó dàbí kíṣìn kéńkélé báyìí. Ó wá jẹ́ pé àwa ìyàwó méjì nínú yàrá kan pẹ̀lú ọkọ ìyàwó. Obìnrin yẹn náà wà nínú oyún. Tó bá tẹ ọmọ tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀dì, èmi náà tẹ́ tèmi nígbà tí mo débẹ̀. Àwa tẹ ọmọ sẹ́gbẹ̀ẹ́ ra wọn. Ọkọ ìyàwó náà wá jókòó sórí ṣíà, á wá gbọ́rùn sókè, òun náà sùn lọ síbẹ̀. Bá a ṣe ń ṣe ilé ayé ara wa nìyẹn títí. Ṣùgbọ́n nígbà tó máa tó oṣù méjì, ọmọkùnrin yìí gbé ìyáálé ẹ̀ yìí àtọmọ tó bí. Ọmọbìnrin yẹn ń jẹ́ Bọ́sẹ̀. Ìgbà tó tún máa bímọ ó tún bí Bọ́sẹ̀. Ó wá gbé ọmọ yẹn àtìyá wọn àtìyá ẹ̀ ìyẹn ìyáálé ẹ̀ ó gbé wọn lọ sí ìlú àwọn obìnrin yẹn. Ọmọ Ògúnmákin ní Abẹ́òkúta ni mo gbọ́ nínú ìtàn pé ọmọbìnrin yẹn jẹ́. Ó wá gbé wọn lọ. Ẹ máa gbọ́ o pápá ẹ̀yàn òbí. Ìgbà tó máa dé níjọ́ kẹta ó lọ gba pọ́npọ́n ní ayé ìgbà yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní ká máa kó ẹrù sínú ẹ̀. A bẹ̀rẹ̀ sí kó ẹrù síbẹ̀. Ọdún yẹn ni mo mọ ibi tó ń pè ní Ṣàṣà láti Òtúbù. Ẹ máa mọ ibi tí ọ̀rọ̀ yìí máa dé o. Ó wà very very pathetic, ó sad gan. Ilé bàbá Ahmed. A bẹ̀rẹ̀ sí ní gbé bẹ̀. Ìyẹn fi wọ̀n wípé kò tí ì ju oṣù kẹta lọ tí mo débẹ̀. Oṣù kẹta yìí ni mo lóyún lé ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ bí. Ìgbà tí máa bímọ ó jẹ́ pé ọdún kan àti oṣù kan ló wà ní àárín àwọn ọmọ méjèèjì. Wọ́n dàbí ìbejì, mò ń kópa. Kò síṣẹ́, kò sọ́jà tí mo lè tà. Ọkọ náà kì í ṣe pé ó níṣẹ́ lọ́wọ́. Ṣé mọ̀ pé ọ̀dọ̀ bàbá mi ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Bàbá mi ti dá dúró. Ó ní kó má wá síbi iṣẹ́ òun mọ́. Ọkọ ìyàwó á wá lọ sí inú airport. Á gba ọ̀nà Ẹ̀yin Ṣàṣà yẹn fẹsẹ̀ rìn lọ sínú airport. Á lọ máa wá nǹkan tó lè jì nínú airport nígbà yẹn. Ìgbà míì tí wọ́n bá mú wọn mú ní airport nígbà yẹn, wọ́n mú tó ẹ̀mẹrin. Bàbá láńlọ́ọ̀dù wa, bàbá Ahmed, òun ni máa pe bàbá Ahmed á wá tẹ̀lé mi lọ. Àwa ṣẹ̀ṣẹ̀ lọ gba béèlì ẹ̀ nínú airport la fi máa gbà wálé. Torí tí ò bá lọ síbẹ̀ yẹn gbà yẹn kò sí nǹkan tá a fẹ́ jẹ. Torí èmi náà ò tí ì níṣẹ́ lọ́wọ́. Mi ò mọ ọjà tà. Mi ò kàwé yanjú primary 6. A ṣáà ń ṣe lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìyà yìí pọ̀. Ìgbà náà ni èmi àtàwọn ọmọ mi la máa ń ro èrí inú ògì la máa ń rò. Máa ṣa igi káàkiri. Àwa ro èrí inú ògì yẹn lórí igi iná. Màá wá lọ ṣa ata ní alẹ́ àti ilá tán bá dà lálẹ́ níbi tán ti ń tata. Òun la máa wá ṣe pẹ̀lú ẹ̀. Story ìpààyàn lẹ́kùn o. Àwọn ọmọ yẹn wọ́n mọ́ tí ò tí ì pé ọmọ ọdún kan ọdún méjì lájọ máa jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìyá láńlẹ́dì wa àpò gàrí làwọn máa ń gbé sínú ìyàrá wọn. Tí ìyá láńlẹ́dì wa bá ti jáde lọ táwọn ti lọ sí meeting, màá yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ìyàrá wọn, màá lọ jí gàrí bù. Ìjọ́ tí mo bá rí gàrí jí bù, ìjọ́ yẹn la máa jẹ oúnjẹ gidi tó yàtọ̀ sí èrí inú ògì. À ń ṣe lọ bẹ́ẹ̀. Nígbà tó dijọ́ kan, ìyá Ahmed ìyàwó láńlọ́ọ̀dù ó pariwo. Ó ní òun máa wáwọ́ ohun tó ń ṣẹlẹ̀ ìbọlẹ̀. Ó ní wọ́n ti ń bù ú ní gàrí tipẹ́. Òun fẹ́ wádìí ẹni tó ń ṣe. Òun dẹ̀ gbọ́dọ̀ mọ̀. Ló bá gbéra. Wọ́n bá kọ orúkọ gbogbo wa pátápátá wa tá wà nílé. Wọ́n bá kọ orúkọ wa lọ sí ilé ibi yẹ̀mí wò. Ìgbà tán dé, wọ́n pe gbogbo wa sí pálọ̀. Èmi náà wọlé pẹ̀lú wọn. Mo gbé ọmọ mi kékeré dání. Ti bí mo gbé yẹn náà. Mo ṣàfà àwọn méjèèjì bí ìbejì. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pẹ̀sọ̀pẹ̀sọ̀. Ìgbà tó yá wọ́n là. Wọ́n ní mọ́mì Thompson yẹn èmi ni wọ́n sọ pé ó ń bu gàrí. Bẹ́ẹ̀ wọn parọ́.
bí kílẹ̀ lanu ni o kó gbé mi mì ni o bí kí n wọlé lóye ni o bí kí n disappear kan má rí mi mọ́ ni mi ì mọ eléyìí tí máa ṣe mi ì lè wojú ẹnì kankan ilẹ̀ ni mò ń wò. Ìtìjú ìpọ̀ débi pé mi kì í lè jáde nínú ilé mọ́ nítorí pé gbogbo èèyàn ládùúgbò ló ń pè mí lólè bẹ́ẹ̀ bí mi ò jí gàrí ìbò kò sí nǹkan tèmi àtàwọn ọmọ fẹ́ jẹ yàtọ̀ sí èrè. Bàbá mi wà láyé nígbà táwọn yìí o bílóníà ni bàbá mi nígbà tá à ń sọ yìí nígbà tó wó ṣì nìyí ṣùgbọ́n kò bìkítà kódà kò wẹ̀yìn wò kò béèrè kí là ń jẹ ó jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ òun lọmọkùnrin yìí ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní kó ìyà jẹ bí ẹni tó jẹ sàláàdì èmi àtàwọn ọmọ mo ṣàǹforítì ẹ̀kọ̀ọ̀kan tí màmí mi bá ráyè wọ́n á wá sọ́dọ̀ wa àwọn lè gbé bíi kóńgò gàrí kan wá wọ́n lè fún mi ní 20 naira láyé ìgbà yìí wọ́n á fi lé lórí wọ́n á bá ọmọ ṣeré wọ́n á padà sílé. Nígbà tó dijọ́ kan ọkọ ìyàwó bá dé ìyẹn bàbá àwọn ọmọ yìí ó ní Ọlọ́run ti ṣe pé wọ́n ti gbà òun sí airport nígbà tí wọ́n rí pé wàhálà ẹ̀ pọ̀ jù wọ́n gbà sí airport ó wá lọ gba ilé sí Olúkòsì bus stop ní Ṣàṣà yẹn náà ìyẹn mi mọ̀ bóyá mo ṣe rántí bus stop yẹn dáadáa o ó dàbí pé Olúkòsì bus stop náà ló máa jẹ́ story yóò ṣàdùn wọ́n á gbalé síbẹ̀ àwa kó ẹrù ẹ̀yin èèyàn ṣàbá mi ṣàánú wọn àṣẹ ọmọkùnrin yìí tí ń plan bó ṣe máa kọ̀ mí sílẹ̀ èmi ò mọ̀ nígbà tá a débẹ̀ ó bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa sí mi inú tèmi náà ń dùn pé mo ti lọ́kọ á fowó oúnjẹ lẹ́fẹ̀mí àtàwọn ọmọ á lọ bí iṣẹ́ ìgbà míì tó bá ń bọ̀ láti bí iṣẹ́ á ra àǹkàrà bọ̀ fún mi á ra aṣọ fáwọn ọmọ á ra bàtà sí fún mi inú tèmi náà bẹ̀rẹ̀ sí ní dùn mo tiẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ sí létí pé kí ni mo lè máa tà báyìí tèmi náà lè máa fi ràn ẹ́ lọ́wọ́ kó má jẹ́wọ́ nìkan ó ní kí n má wọrí ní ọjọ́ kan ọjọ́ kẹta oṣù kẹta 1989 mo bá gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà èmi àti bàbá àwọn ọmọ mi ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́kọ láyàtọ̀ ni mo gbọ́ kòkòkò ní kí n lọ sílẹ̀kùn kí n wẹ tó wà ńbẹ̀ mo bá dẹnu ọ̀nà ènìyàn yọ̀wé sí mi ó ní sẹ́yìn ní Mrs. Williams mo ní bẹ́ẹ̀ ni ó ní ọkọ yìí ní ká fún yín níwèé yìí mo bá gbàwé ṣé ẹ rántí pé primary 6 ni ṣùgbọ́n ọkùnrin tó múwèé wá láyé mi mo ní kí ló wà ńbẹ̀ ọkùnrin yẹn ní ìwé ìpẹ̀jọ́ ni ọkọ yìí pè yín lẹ́jọ́ sí kóòtù ó ní kẹ́ pàdé ní kóòtù mo bójú ẹ̀yìn mo ní à Daddy Thompson ẹ gbọ́ wọ́n ní ẹ pè mí lẹ́jọ́ sí kóòtù mi ò ṣe nǹkan kan ọkọ mi ò dáhùn ó dìde ó wọ ṣòkòtò ẹ̀ ó kọjá lára mi lẹ́nu ọ̀nà ó tẹ̀lé ọkùnrin yẹn lọ mo bá gbéra mo lọ báyà láńlẹ́dì wa mo ní nǹkan báyìí báyìí ni mo máa rí nísìnyí Daddy Thompson máa ní òun pè mí lẹ́jọ́ sí kóòtù àdẹ̀já àta ìyá láńlẹ́dì ní ṣó dá mi lójú pé àjà mo ní àjà kódà àṣẹ ìṣe lọ́pọ̀ láyà tán ó ṣe bá mi sùn tán ni mo gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà wọn ló dá wọn ní èyí ẹ̀wọ́ ni mo mọ̀ kí n lọ fẹjọ́ sùn ọmọkùnrin yìí sóò play game yìí débi pé ẹnìkan ṣó tí mo mọ̀ mọ́ tó fi hàn mí gẹ́gẹ́ bí ẹbí ẹ̀ bàbá àgbàlagbà ni wọ́n ń pe bàbá náà ní bàbá rékìá lẹ́yìn yẹn mi ò mọ ẹbí ẹ̀ kankan mi ò mọ ẹnì kankan mọ́ William Alao Bello William mi ò mọ ẹnì kankan mọ́ bàbá rékìá yìí ó ní wọ́n ń gbé ní Ládìpọ̀ gbogbo ìgbà ni máa bí léèrè tẹ́lẹ̀ pé ìgbà wo la máa lọ sọ́hùn á ní kó ìṣòwò mọ́tò kò tí ìṣòwò mọ́tò ṣùgbọ́n nígbà tá a kó débi tí mo ní a kó dé yẹn ní Olúkòsì yẹn ó mú ọmọ kan wá sí ọ̀dọ̀ wa nígbà yẹn ọmọ yẹn ọkùnrin ni Délé náà porúkọ ẹ̀ Délé ọmọ yìí inú kémi àti ẹ̀jọ́ jẹ́ ẹgbẹ́ bí ọmọ ọdún 17 sí 18 náà ló máa jẹ́ Délé yẹn wá ń gbé pẹ̀lú wa àṣé ńgbà tó ti mọ̀ pé tóun bá lé mi lọ tán
délé yẹn ló máa lè máa bá òun tọ́jú àwọn ọmọ kó tó di pé òun máa fẹ́ ìyàwó mi. Ó dẹ̀ máa ń gbóbìnrin kan wálé wá bá mi náà nígbà yẹn. Obìnrin yẹn máa ń sùn lọ́dọ̀ wa, á ní kémi àtàwọn ọmọ bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì. Ọ̀rọ̀ mi náà máa sọ títí tó máa fi sùn. Èmi ò kà sí nítorí pé ìgbà tá à ń sọ yìí mi ò mọ ohun tó ń pè nífẹ̀ẹ́. Kì í ṣe pé bóyá mo nífẹ̀ẹ́ tọrọ oyún fi wọ̀. Mi ò kà sí pé ọkùnrin ń gbóbìnrin wálé. Ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́n ni mo ṣẹ̀ṣẹ̀ ń wò pé àṣeyẹ àti ẹ̀ ti jẹ mí sẹ́yìn báyìí. Lọ́rọ̀ kan ṣá o, mo bá pàdé ẹni kóòtù. Nígbà tá a dé kóòtù, ọkọ mi ní ẹ̀sùn tóun fi kàn mí ní ẹ̀sùn, adájọ́ ní ẹ̀sùn tọ́kọ ẹ̀ fi kàn ẹ́ ní ẹ̀sùn olè jíjà àti wípé ó máa ń bá àwọn ẹbí òun jà, ó dẹ̀ máa ń jalè. Mo ní ó mà ṣe láyé mi o, olè jíjà mi ò kí ń jalè, àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ nítorí gàrí tí mo máa ń bù ní yàrá láńlẹ́dì wa tí láńlẹ́dì wa pèrò lé mi lórí. Bẹ́ẹ̀ bí n bá bu gàrí lásìkò tá a sọ yìí kò sí nǹkan tá a máa jẹ àfẹ́rí ògì. Ọkọ mi ni mò ń bá àwọn ẹbí òun jà. Mo ní bàbá àgbàlagbà kan ṣo náà ni mo mọ̀ mọ́ bàbá yìí. Bàbá tó ju bàbá mi lọ, ṣé mo lè máa bá bàbá yìí jà? Bàbá yìí ò dẹ̀ wá sọ́dọ̀ wa ju ẹ̀kan ṣo náà lọ. Ẹ̀kan ṣo yìí náà ló fi bàbá rékì àwọn mi ló ní bàbá rékì àníyẹ. Mi ò mọ ẹlòmíì mọ́. Ẹbí ẹ̀ wo ni mo wá ń bá jà? Ó mà wá ga o. Mo wòra mi lórí dúró. Mi ò rẹ̀ lẹ́jọ́ bá ṣú. Èrò orí bíbá ní kóòtù. Ṣùgbọ́n ẹbí mi kọ́ṣọ́ ló wà bẹ́ẹ̀ ìyá mi nìkan ni mo rí. Mi ò rẹ́ni fojú jọ. Obìnrin tó máa ń gbé wálé wá bá mi lọ́mọ ọjọ́ sùn lórí bẹ́ẹ̀dì. Òun àtọkọ mi wọ́n jọ wà ní kóòtù. Bóyá àwọn ẹbí ẹ̀mí náà wá ń kóòtù tí mi ò mọ̀, mi ò dá wọn mọ̀, kò fi wọ́n hàn mí. Mo ṣáà rí i pé èrò pọ̀ ní kóòtù. Torí ọmọdé ni. Ọgbọ́n orí mi ò gbé. Gbogbo ìtàwé yìí mo ṣẹ̀ṣẹ̀ lé lọ́mọ ọdún 18 ni. Nígbà tí mo lọ sí kóòtù, mo wá kọjú sádájọ́. Mo ní ọkọ mi ní mò ń jalè. Mo tún bá àwọn ẹbí òun jà. Mo ní ó dáa, kí ló fẹ́ gangan? Kí ló fẹ́ báyìí? Wọ́n ló sọ pé òun ò fẹ́ mi mọ́. Mo ló dáa, tó bá lóun ò fẹ́ mi mọ́, ẹ̀yà wá àti ẹ̀ka. Adájọ́ yà wá nínú kóòtù níjọ́ náà lọ́wọ́. Wọ́n ní kó máa fún mi àtàwọn ọmọ ní 120 naira lóṣooṣù owó oúnjẹ. Àtàwọn ọdún 18. Ẹ máa wo nǹkan tó wá gbẹ̀yìn gbogbo kan. Mo padà wá sílé bàbá mi. Bàbá mi ò pè mí jókòó dọ̀la láti béèrè pé kí ló ṣẹlẹ̀, kí ló dé, kí ni wọ́n wá ṣe ń bí. Bóyá wọ́n ti gbọ́ ni, bóyá wọ́n ò gbọ́, mi ò mọ̀. Mi ò láǹfààní láti gbé náà wojú ẹkún wọn. Bàbá mi ò ṣe ẹni tí mo lè kú kiri pé mo fẹ́ bá sọ̀rọ̀. Mo bá ń dá nọ́ọ̀sì ẹ̀ nínú ara. Nígbà tó dóṣù kejì, ebi pa ẹ̀mí àtàwọn ọmọ mọ́lẹ̀. Mo gbọ́ síta. Mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ afọlẹ̀. Mo ń bá àwọn èèyàn fọ tọ́ílẹ̀tì. Mo ń fọ gbogbo aṣọ. Wọ́n fún mi lówó. Mo fa àwọn ọmọ mi sílẹ̀ sí ni. Mo ń kó wọn lọ. Mo ń kó wọn bọ̀. Nígbà tó yá, mo rí iṣẹ́ kan ní pool house. Pool house yìí, mo wá bi ọkùnrin yẹn léèrè pé ṣé mo lè máa sùn inú pool house. Torí bàbá mi ti fi inú ilé sùn mí. Bàbá mi ní ìṣòro ni mo jẹ́ fún láàárọ̀ ọjọ́ kan. Bàbá mi wò mí títí. Ó ní òun ò lérò pé òun lòún bí ẹ.
wá sọ sínú mi pé a jẹ́ pé àbí bàbá yìí kọ́ ló bí mi torí kò sí ohun tó fi hàn náà láti lè pé àpẹẹrẹ bàbá àtọmọ wà láàrin èmi àti bàbá yìí sílẹ̀ kò sí fàdákẹ́ mọ̀dákẹ́ tí mo rí náà kò dàbí ẹ wò yàtọ̀ tó yà ó dá fàdá papọ̀ mo bá kó àwọn ọmọ mi mo lọ ṣiṣẹ́ ní púláùsì mo ń súnú púláùsì yẹn tílẹ̀ bá ti mọ̀ màá wẹ̀ fún àwọn ọmọ mi màá kó wọn lọ sílẹ̀ sí màá sáré ní ìdájí yẹn lọ fọ àwọn ibi tí mo ti gbaṣẹ́ tí wọ́n sanwó fún mi lọ́sẹ̀ẹ̀sẹ̀ ìgbà míì àwọn ẹlòmíì sanwó ojúmọ́ tí bá fọ tọ́ílẹ̀tì wọn fọṣọ ṣe gbogbo ẹ̀ màá sáré padà wá sí púláùsì gbàgbọ́ ní púláùsì náà tún lè máa kọ́ńpléènì pé mo pẹ́ kí n tó dé ṣe ṣẹ́dẹ̀ ni mò ń ṣe báyìí ṣé o fẹ́ ṣe báyìí mo ní ẹ má bínú mo fẹ́ ṣe mo fi kan ọ̀rọ̀ kan ní ẹjọ́ nítorí pé owó tẹ̀sán bí 70 naira lóṣù kò lè tó èmi àti àwọn ọmọ 120 ni wọ́n ní kí bàbá àwọn ọmọ yìí máa fún èmi àtàwọn ọmọ yìí kò fún mi ní 120 yẹn nígbà tó yá tó dìjọ́ kan ó ti ń lọ bí oṣù 4 sí 5 tí mo ti ń dápọ̀ àwọn ọmọ yìí káàkiri Délé tó ń gbé lọ́dọ̀ wa Délé dé ẹ máa gbọ́ o ó ní wọ́n ní kóun kó àwọn ọmọ wa kí wọ́n wá ṣe wíkẹ́ndì lọ́dọ̀ òun ìyẹn Thompson àti Sunday Williams àwọn ọmọ yẹn ló ń jẹ́ Thompson àti Sunday Williams òun máa kó wọn wá padà mo lọ́dà ó kó wọn lọ ìgbà tó di àárọ̀ Monday ó kó wọn dé inú mi dùn mọ́ ní tàbá ti ẹ̀rọ ránṣẹ́ báyìí síra wọn mo ló tiẹ̀ dá ó ṣe bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ 6 lẹ́yìn ọ̀sẹ̀ 6 gbà tó dijọ́ kan bàbá mi pè mí ó ní wọ́n mú lẹ́tà wá látọ̀dọ̀ ọkọ mi wípé mo wá bá wọn jà mo ti fọ́ tẹ́lì mo ti bà gbogbo nǹkan lé jẹ́ láì jà láì ta bàbá mi ní láéláé ni mi ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ mo lọ́dà èmi náà bá stop mi ò lọ́bẹ̀ wọn ò dẹ̀ tí kó àwọn ọmọ wa ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ìgbà tó pé ọ̀sẹ̀ 6 ara mi ò gbà mọ́ mo bá múra mo bá kọrí sọ́ọ̀ mo ní tó pátápátá ìwọ bàbá ẹ̀ wàá tún nà mí bó ṣe máa nà mí mo máa rí àwọn ọmọ mi lẹ́nìí mo bá fẹsẹ̀ rìn láti yànà pàjá mo gbọ̀nà kó wọn jọ mo tún lọ wo àwọn ọmọ mi bí mo ṣe máa ń wò wọn torí máa ń lọ wò wọn náà tẹ́lẹ̀ tàbí ìgbà mi kò jẹ́ mi ni máa lọ kó wọn wálé láàárọ̀ Monday nígbà tí mo débẹ̀ ní tọ̀tẹ̀ yìí àti ká mi ò bá William àtàwọn ọmọ nílé mọ́ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé mo sọ pé mi ò mọ ẹbí kankan mọ́ yàtọ̀ sí bàbá rékíà tí mo mọ̀ mọ́ yìí kí o mú mi dé ọ̀dọ̀ bàbá rékíà mo wọlé mo wòkè mo lọ bá àwọn aráalé mu lẹ́jọ́ dádì Thompson àtàwọn ọmọ ńkọ́ wọ́n ní wọ́n ti kó lọ ẹjọ́ ṣe bá mi mọ̀ bí tán kó lọ láwọn ọmọ ọkọ̀ ọmọ mọ́tò wa wọ́n dẹ̀ kẹrù wọ́n dẹ̀ lọ àti ká eré ni mo pè é o mo wálé mo dúró síbi ẹnu ọ̀nà ọ́fíìsì dádì mi mo ń wo dádì mi báyìí mo ń ro oríṣiríṣi nǹkan sínú àti ohun tí mo ń ro sínú náà ló máa padà ṣe mọ́ mi lára mo ń rò pé bàbá ìdẹ́fẹ̀ kó bá mi kó bá lọ jẹ́ pé William máa ká ọmọ ìlọ mi mọ́ díẹ̀ ọkàn kejì ní rárá kò rí bẹ́ẹ̀ mo gbà fọlọ́ nígbà tó tún di wíkẹ́ndì mo tún múra mo tún lọ sí ṣàṣà ní ibi ilé yẹn mo tún bi àwọn ará ilé léèrè wọn láwọn kò fìrí ẹ mo bẹ̀rẹ̀ sí ní rìn kiri gbogbo ṣàṣà mi ò rẹ́ni tó jọ ẹjọ́ àti ìkà láti ìgbà náà láti 1989
ìkan náà ọmọ yẹn wà ní bí ọmọ ọdún 2 àbọ̀, ìkejì wà bí ọmọ ọdún 1 ó lé láti ìgbà tí mò ń wí àti ìgbà mo gbà fọlọ́run o, ṣùgbọ́n nígbà tó di ọdún kan ní 1997 mo ń lọ sóṣòdì, mo wà nínú mọ́ọ̀lù ẹ̀ láyé mọ́ọ̀lù ẹ̀ sì ń ná Ṣàngó sí Òṣòdì, mo wà lẹ́gbẹ̀ẹ́ wíńdò nínú mọ́ọ̀lù ẹ̀, bá a ṣe dé super mo bá rí ọmọkùnrin tá à ń pè ní Williams yìí, mo bá sáré pariwo fún mo ní mọ́ọ̀lù ẹ̀ dúró kódà mi ìdúró gbà ṣe ń yí, mo bá sáré bọ́ọ̀lẹ̀, mo bú so, mo pariwo, mo bẹ̀rẹ̀ sí rojọ́ fún àwọn èèyàn. Àwọn abiyamọ gidi tó wà lórí ìdúró wọ́n ní ìwọ náà jẹ́ kó mọ ibi táwọn ọmọ ẹ̀ wà, ṣé bóun ló bí wọn, jẹ́ kó mọ ibi táwọn ọmọ ẹ̀ wà. Ló bá ló dá a bá wọ mọ́tò, ó wọ mọ́tò Òṣòdì, èmi náà wọlé mo jókòó pẹ̀lú ẹ̀. Nígbà tá a dé Ládìpọ̀ ó sọ̀kalẹ̀, èmi náà sọ̀kalẹ̀, ó súnmọ́ ní ọ̀kadà kan, ó sọ̀rọ̀ sí létí, mi gbọ́ ohun tó wí, mo ní Daddy Thompson jọ ibo ló pè fọlọ́kadà, ó dẹ̀ sọ fún mi, ó sọ bí tó pè fún mi lórúkọ ilé àtọ́lọ́hún. Agbọ̀kadà ńgbà tá a débẹ̀ ni mo rí pé ọ̀dọ̀ bàbá Rékìá ló mú mi lọ. Mo bá kúnlẹ̀, mo bá kí bàbá Rékìá, kódà bàbá Rékìá sì dá mi mọ̀ dáadáa bó ṣe dàgbà tó. Wọ́n ní mọ́mì Thompson ojú ẹ̀ rèé, ó jìnnà sí wa pọ̀, mo lé mi kọ́ àbúrò yìí ni, mi ì mọ̀bi tó wà látijọ́ yìí ni. Ó ló dá, mo láwọn ọmọ dà, Daddy Thompson ní ibi kọ́ náà ń gbé o, mo kàn mú ẹ wá síbi, tó bá ti fẹ́ rí wọn wà wá síbi, wà sọ fún bàbá Rékìá máa wá kó wọn, wà á kún wọn pàdé ẹ̀. Mo ní ṣé yẹn ò tún wá lọ báyìí? Ó dá, mo ti gbọ́, mi ní ṣọ́ìsì, àmọ́ ìgbà wo ló máa kọ́kọ́ kó wọn wá kí mi? Ó bá ní òun ti gbọ́, òun á kó wọn ní wíkẹ́ndì tó ń bọ̀ yìí, ìyẹn ní 1997 yẹn August, ó ní wíkẹ́ndì tó ń bọ̀ yìí òun á kó wọn wá. Mo ní mo ti gbọ́, mo bá máa dírẹ́sì, mo bá kọ fún un. Lóòótọ́ ẹntì Yínká ó kó wọn wá, mo rá àwọn ọmọ mi, mo ráwọ̀ tọ́jú lára wọn, mo ráwọ̀ ọ̀la lára wọn, àmọ́ ṣe ló tọ́ àwọn ọmọ yìí nítọ́ agric, ìtọ́ get inside, tàbí kó jẹ́ pé ó ti ní ohun tó bá wọn sọ. Ìṣe làwọn ọmọ yìí ń wò mí bọ́, wọn ò sọ nǹkan kan títí tán fi lọ. Òyìnbó ló ń bá wọn sọ, nígbà táwọn yìí mi ì tí ì lè sọ òyìnbó kankan. Ó ń bá ọmọ ẹ̀ sọ òyìnbó, èmi ò lè sọ òyìnbó débi tí màá bá ọmọ mi sọ òyìnbó. Àwọn ọmọ yẹn ṣàwọ̀ mi, èmi náà wò wọ́n, a jọ ń sọ̀rọ̀ pẹ̀lú bàbá wọn. Nígbà tó yá mo ṣe wọ́n lálejò, wọ́n lò tó 2 hours lọ́dọ̀ mi, mo sì wọ́n dé títì, a bọ́ sí títì. Nígbà tá a dé títì mo ró ní fọ́tò kan bẹ́ẹ̀, mo ní jẹ́ kí n ya fọ́tò pẹ̀lú àwọn ọmọ. Ìyẹn ni fọ́tò tẹ́rí mi tí mo post yẹn. Ìwọ náà jẹ́ ká ya fọ́tò ní rárá, mo ya fọ́tò pẹ̀lú àwọn ọmọ yẹn. Mo ní èmi náà máa wá sí ọ̀dọ̀ wọn ní next week o, bá mi kó wọn wá síbẹ̀ o. Kí ló ṣe porúkọ ibi tó pè fọlọ́kadà yẹn? Àǹtí Yínká ó tún sọ fún mi, ó tún sọ fún mi lórúkọ ilé àtọ́lọ́hún. Mo wálé, mo ètò dọ́sẹ̀ tó tẹ̀lé, mo wá gbéra, mo ní kémi náà lọ wo àwọn ọmọ yìí, wọ́n ti wá kí mi, kémi náà lọ kí wọn. Àǹtí Yínká mo dé Ládìpọ̀, mo bọ́lẹ̀, ó wá kú mi tí mo fẹ́ pè fọlọ́kadà, mi ò rántí ibi tí máa pè fọlọ́kadà. Àǹtí Yínká ayé pé gbà, mi ò rántí. Bá ní ọ̀dà ọlọ́kadà máa gbé mi lọ, tá a bá débẹ̀ máa mọ̀ bẹ̀. Mo ń wo píkṣọ̀ ilé yẹn nínú ọpọlọ mi, mo fi wò ó bóyá máa gẹ́ẹ̀tì ẹ̀, mo ní kó sẹ́ máa gbé mi káàkiri, iye tó bá máa gbà bá fún un. Mo ń wo píkṣọ̀ yẹn nínú ọpọlọ mi. Àǹtí Yínká mi ò gẹ́ẹ̀tì bẹ́ẹ̀, mi ò mórúkọ bẹ́ẹ̀, ayé ò dẹ̀ ti dáyé fóònù. 1997 ni mo sọ yìí, August. Mo wá lé pàtí mo po ipò yìí tó sú mi.
tó bí ọjọ́ 4 mo tún padà lọ sí Ládìpọ̀ àti ìka mo ṣe bẹ́ẹ̀ tó 40 times ayé pé gbà wá àti ìka mi ò mọ bẹ́ẹ̀ dọ́là mi mọ bẹ́ẹ̀ mi ò rí lẹ́rù mi ò ráwọ̀ mọ́ gbà tó di year 2020 mo gbìyànjú láti rí báyìí bóyá màá yé ronú torí láti ìgbà náà láti kékeré ni mo ti ń wà depressed ni mo ti mọ nǹkan tó ń pè ní depression ni mo ti gbàgbé lébù mi ò rẹ́lẹ́jọ́ bá ṣùn mi ò rẹ́ lè bá ṣẹ̀dùn ọkàn mi yàtọ̀ sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn àti ìka mi ò rẹ́ni bá ṣẹ̀dùn ọkàn mi. gbogbo ẹni tó bá ní kí platform yìí dojú bolẹ̀ tó bá pinnu ọmọ sí mi kò ní jèrè ayé ẹ̀ torí àwọn ọkàn èmi ni Ọlọ́run fi ṣe gàrí tíra fẹ́mi wọn yín olórí burúkú játijàti. láti kékeré orí fífọ́ dókítà ní kí n máa gbọ́ rédíò ò ràn nígbà tó yá wọ́n ní kí n máa jẹ̀ síbi tẹ́rọ pọ̀ sí tí wọ́n ti ń dàpàrà tán ti ń ṣeré láti bẹ̀ lọ àti Yínká mo ní tíátà mo wá rí i pé nígbà tí wà láàrin òun ní tíátà inú mi máa ń dùn bí mo ṣe ní tíátà nìyẹn ìyẹn kó tó dìgbà tí mo rí Daddy Thompson ní 1997 o ṣùgbọ́n gbà tó di 2000 mo gbìyànjú láti rí mari a ṣe from fire to fire ni ẹni tí mo tún fẹ́ ẹ lẹ́kọ̀ọ́ ni máa kọ́ yín ibi tí mo dágbé tí mo gbà tí mo ń dágbé ní Ṣàngó ibẹ̀ lọkùnrin náà fẹ́ mi mọ́ ó fún mi lóyún ló bá lọ nítorí pé mo pàtàn ohun tó ti ṣẹlẹ̀ fún mi yìí mo pàtàn ẹ̀ fún rí àǹtí Yínká ǹjẹ́ lè nígbàgbọ́ wípé ọmọkùnrin náà tún gbọ́mọ mi lọ lẹ́lẹ́kejì. mo rí ẹ gbà. àmọ́ ṣé rí tẹ́lẹ̀ yìí kò ṣòro rárá Ọlọ́run tètè bá mi ṣàwárí ọmọ yìí lẹ́yìn ọmọ ọdún 13 wọ́n rí yẹn gbà fún mi pásítọ̀ kan ló bá mi rí yẹn gbà ìtàn kan nìyẹn lọ́tọ̀ àmọ́ àǹtí Yínká mi ò gbúrò Thompson mi gbúrò Sunday mi gbúrò bàbá wọn odidi ọmọ 2 mi kì í lè sùn ẹkún ní gbogbo ìgbà tí màá sunkún gbà mí ojú mi ayọ̀ ṣọgbọ́ lọ àwọn èèyàn mọ tó ń ṣe mí mi ní rọrùn sùn gbogbo ara ló máa ró mi gbogbo ara máa gún mi nígbà tán fi abẹ́rẹ́ gún mi lára ẹ̀wọ̀n àti Yínká ó sún mi nígbà tẹ́ wá sọ ọ̀rọ̀ ìyá Mohbad pé ìyá Mohbad gbé Mohbad lẹ̀ tí ẹ sọ tìtara ara wa ta mí ìgbé gbọ́n mi mo wò pé àbírú ìtàn yìí ni Daddy Thompson pa fún àwọn ọmọ yìí tí ó jẹ́ kí àwọn ọmọ yìí bójú ẹ̀yìn mi ò kọ́ wọ́n lẹ̀ o kéèsì ti ìyá Mohbad ọ̀tọ̀ gbogbo obìnrin kọ́ ló ń kọ́ mọ́ lẹ̀. of course kò yẹ kó obìnrin kọ́ mọ́ lẹ̀. àmọ́ tó bá lọ jẹ́rú ìtàn yẹn náà lọ pa fáwọn ọmọ tọmọ yẹn náà wá sọ pé láti ọmọ ọdún 1 àbọ̀ náà ti gbé wúlẹ̀ tí kejì ní láti ọmọ ọdún 2 àbọ̀ náà ti gbé wúlẹ̀ ẹjọ́ ṣọ́ọ̀tà mi ò ní ṣòwò àṣẹ ṣọ́ọ̀tì lórí wọn báyìí àti ọmọ ọdún 17 ni mo ti wà lẹ́nu ẹ̀ títí dìsí mi ò rí gbádùn ọjọ́ kan rí nítorí tínú mi bá dùn lọ́wọ́ ọkọ mi á kàn fò fẹ̀rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ọmọ yìí ní gbogbo dùnú yẹn máa di ìbànújẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àti ìka gbà mí kí ni mo lè ṣe mo ti wọ gbogbo orí fóònù bóyá máa rí wọn kí n tiẹ̀ rí kan nù wọn kí n á dì wọn as friend mi ò rí wọn
ọkàn mi wá wò pé àbò tí kó wọn lọ sí abroad ni torí tọ́ get inside ló tọ́ wọn. Kí lẹ rò pé mo lè ṣe o, kí lẹ rò pé mo lè ṣe àti ká ó dọwọ́ yín o. Ó dọwọ́ Ọlọ́run, ó dọwọ́ Ọlọ́run. Ẹ̀lú àti nǹkan mi ò rántí sọ orúkọ tèmi. Bọ́láńlé ni orúkọ mi. Ó mọ̀ ọmọ fẹ́ yẹ. Bọ́láńlé ọmọ Látúnjí. Wọ́n sọ mí ní Bọ́láńlé lóòótọ́ àmọ́ kò wọ́n lára mi ò Bọ́láńlé. Mo rọ́lá mi ò rọ́lá lò ó. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí o, ẹ gbà mí, ọ̀rọ̀ mi dọwọ́ yóò dọwọ́ lọ́hùn o. Tó ẹ̀yin abiyamọ òun lẹ ti gbọ́ yẹn, kí lọmọ obìnrin yìí lè ṣe? Àwọn ọmọ yẹn ti dàgbà ń sìn, kí ló lè ṣe? Mo ti post picture wọn bọ̀ bóyá ó dẹ̀ lóhun ò mọ family, òun ò mọ anybody, kí ló lè ṣe? Kí ni nǹkan tó lè ṣe? Ó dọwọ́ yín ẹ̀yin abiyamọ, ó dọwọ́ Ọlọ́run, mi ò lè dá ṣe. Mo ti post picture wọn, mo ti post orúkọ wọn, ó ní kí n post gbogbo ẹ̀, but kí la lè ṣe? Báwo ló ṣe fẹ́ ṣe? Ìrìn wo la lè rìn sí? Kí ló lè ṣe? Kí ló lè ṣe ẹ̀yin èèyàn? Kí la lè ṣe sí? Torí mi ò mọ orin tá à ń kọ sí gbẹ̀du. Àwọn ọmọ yẹn ti dàgbà nísìn bí around 30 something. So kí ló lè ṣe sí? Kí ni nǹkan tó ta lè ṣe sí? Báwo la ṣe lè assist ẹ̀? Èmi ti fi orúkọ wọn sílẹ̀ lórí page mi, mo dẹ̀ ti fi picture wọn pa kékeré wọn. Kò ní picture ìgbà tó dàgbà. The last picture tó ní ni picture tó yà ní ṣé 97 ni nìkan ló wà lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ ti post ẹ̀. So kí ló lè ṣe? Kí ló lè ṣe? Ẹ̀yin èèyàn. Hello? Hello ma. Mo ti pé ẹ gbọ́, Mo ti kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe sí ọ̀rọ̀ yìí ná? Hello ma. Kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe sọ̀rọ̀ yìí? Hello? 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 Ẹ̀yin èèyàn, kí la lè ṣe sí? The number to call is +4474. Ṣáàtì ẹ̀ nídìí ká pè mọ́ ni. Gbogbo nǹkan tó fẹ́ explain náà ló ti explain. Tó nígbà tí mo pè lánàá, ó kàn sunkún ni. Tó bá máa sọ̀rọ̀ méjì sí, ó máa bẹ̀rẹ̀ sí ní bú sẹ́kún. Kí la lè ṣe sí? The number to call is +447404 851234. Because àwọn ọmọ yẹn ti dàgbà. Ẹ jẹ́ máa pè, kí la lè ṣe sí? Kí ni ẹ̀yin tó bá ní ọgbọ́n inú tó mọ nǹkan tá a lè ṣe sí, kí la lè ṣe sí? Torí ní òun ò dálé yẹn mọ̀mọ́, òun ò mọ nǹkan kan pé ọ̀rọ̀ tó ń sọ ní orí kíní pé ọ̀rọ̀ yẹn ló wá ti òun síta tóun fi wá bá mi pé kó má lọ wàásùn nǹkan tí ò dáa fún ọmọ òun. Èèyàn kan ti pè mí sí. Kí la lè ṣe náà? Hello? Hello àti nǹkan màá bá yín sọ̀rọ̀ after show. Màá bá yín sọ̀rọ̀ after show. Okay. Hello, sir. Hello, sir. Hello? Hello, sir. Hello? Mi ò gbọ́ yín o, tẹ́ bá ń gbọ́ mi o. Mi ò gbọ́ yín sà o. The number to call is +447404 851234. Ẹni tẹ́ bá mọ nǹkan tá a lè ṣe sí, ẹ jọ̀ọ́ ẹ kọ sí mi because mi fẹ́ pẹ́ ní orí show yìí rárá. Ẹ̀yin tẹ́ bá mọ nǹkan tí ọmọbìnrin yìí lè ṣe, ìrìn tó lè rìn. The number to call is +447404 851234. Mo ló ti pẹ́ jù. Ó lóun lọ sí 106 point kìíní kan pẹ̀lú màmá òun. Àwọn lọ síbẹ̀. Wọn ò rí nǹkan ṣe sí, àwọn ti lọ sí radio station pé òun wò pé bí ata bá wọn pariwo pé ó máa lọ bọ́ tí nǹkan tí lesson tí mo fẹ́ káwọn òbí lẹ́nu bẹ́ẹ̀
Ọlọ́run kó ṣàánú wa ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sóbìnrin ní ibi tó ti ń kiri. Orí ìkiri náà ti gbà bálé ẹ̀. Hello? Hello? Yeah, hello ma. Hello, ẹ káàsán. Yeah. Yeah, Hello ma. mo ń gbọ́ yín. Yes ma. Ẹ ṣé gan-an. Yeah. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín o. Àmín. Story yẹn wà very touching. Ṣé story wà very touching? Hello? Hello ma. Hello, yeah? Hello ma. Hello, à ń gbọ́ yín. Yes ma. Àǹtí Yínká. Yeah. Ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn lóòótọ́ ọ̀rọ̀ yẹn lágbára lóòótọ́. Ṣùgbọ́n ohun tèmi rò pé a lè ṣe gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ ékeré tèmi. Wáìdì ló ń bá yín sọ̀rọ̀. Hello, kí la lè ṣe? Mi mẹ́ tó ń jẹ́ Wáìdì, kí la lè ṣe? Wáìdì ló ń pè yín láti Nàìjíríà. Okay. Yes. So ohun tí mo rò pé a lè ṣe ni pé ẹ rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn táwa tẹ́mi gbọ́ ní ọ̀dọ̀ àwọn bàbá wa tọ́rọ̀ bá rí bí eléyìí. Ó níbi tí wọ́n máa ń gbé ka ọ́ torí mo mọ̀ pé yìí náà ní ọmọ ọ̀dọ̀ àgbà nìyí. Níwọ̀n bá àgbà tó ti jẹ́ pé obìnrin yìí ló bí àwọn ọmọ yìí fún rẹ̀. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé òun ló bí wọn. Tó dẹ̀ mọ orúkọ wọn. Tó dẹ̀ mọ orúkọ tó sọ àwọn ọmọ yẹn. Tó jẹ́ pé òun ló bí wọn. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí wọ́n lọ fi ọmọ yẹn kán fi àwọn ọmọ yẹn kán fi da arákùnrin yẹn láàmú. Àwọn ọmọ yẹn ti wá dàgbà instead tó fi máa ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n lè ṣe kọ́kàn àwọn ọmọ yẹn máa fa ìyá wọn. Àwọn ọmọ yẹn ti dàgbà. Wọn ò lè fi dá láàmú, àwọn ọmọ yẹn ti dàgbà. Ẹ̀yin náà ti ibi tí mi ò mọ̀ débẹ̀ yẹn ó ti yé yín débẹ̀. Ohun tán lè lò nìyẹn o. Àwọn ọmọ yẹn ti dàgbà. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ yẹn ti dàgbà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan. Nídìí yẹn ti pè mí. Ó ga ọ́ Ọlọ́run kó ṣàánú wọn. Hello? Hello? Ṣé ìjọ mọ̀ bóyá bàbá àwọn ọmọ yẹn ṣì wà láyé? Ìjọ mọ̀ bóyá bàbá àwọn ọmọ yẹn ṣì wà láyé? Mi ò rò bẹ́ẹ̀ o. O rò bóyá ó ṣì wà láyé? Tí ò bá sí láyé bo làwọn ọmọ máa wá wà? Hello? Tí ò bá sí láyé níbo làwọn ọmọ máa wá wà? Ó lè ti tó bá yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí àwọn ọmọ yẹn tí ìyá wọn kó trace wọn lọ sí ìlú bàbá wọn àbọ́dọ̀ àwọn ẹbí ọkọ ẹ̀. Ọ̀tọ̀ lẹni tó ń pè mí, ẹ má bínú, mò ń gbọ́ yín. Kó trace àwọn ọmọ yẹn kó trace wọn lọ sí ilé bàbá wọn ìyẹn nílé ẹbí ẹ̀ bóyá àwọn ẹ̀gbọ́n àbábúrò kó lọ sí ìlú wọn kò sí ní wọ́n máa mọ̀ kankan wọ́n máa mọ̀ pa ibi táwọn ọmọ yẹn wà. Kò tiẹ̀ mọ̀ ẹbí kankan. Anyway, Ọlọ́run kó ṣàánú wa. Ẹ wo ọgbọ́n rèé fún gbogbo òbí. Ọ̀rọ̀ àti máa kiri ó ní ọmọ ọdún mẹ́rìndínlógún náà ti gba mẹ́ta àbí báwo kí ni 16 ní Yorùbá. Mẹ́rìndínlógún náà ti gbà bálé òun lórí ìkiri. Ó dẹ̀ tún lóyún. Ẹni tó tún fún lóyún, ẹni tó ń bá bàbá ẹ̀ ṣiṣẹ́ tí bàbá ẹ̀ gbà síbi iṣẹ́ ni. Ìyá ò bìkítà, bàbá ò bìkítà, àwọn méjèèjì ò bìkítà. Ọlọ́run kó máa ṣàánú wa. Ẹ̀yin obìnrin náà ẹ ṣàyìn ojú yín. Àwọn tó láwọn máa pè mí after ètò torí mi fẹ́ kétò ìpẹ́ rárá mo ní a lot tí mo fẹ́ ṣe. Ẹ jẹ́ kí n pe lady yẹn gangan fún rẹ̀ torí ó ti pè mí. Mo ní a lot tí mo fẹ́ ṣe. Àwọn tó láwọn máa pè mí ní ẹ̀yìn ètò. Tẹ́ bá rí ọgbọ́n tá lè dá sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Torí ó sọ pé hello? Ìjẹ́ o mọ̀ bóyá bàbá àwọn ọmọ yẹn ti kú? Ìjẹ́ o mọ̀ bóyá bàbá àwọn ọmọ yẹn ti kú? Mi mọ̀. Ṣé o ò dẹ̀ mọ̀ fámìlì bàbá àwọn ọmọ yẹn rárá? O ò lè lọ sílùú wọn, o ò mọ ìlú wọn, o ò mọ ẹni tó tiẹ̀ lè lọ bá. Hello?
Hello? Network yìí. Fáànù pẹ̀lú mi kò sọ nǹkan kan. Kò mọ̀. Máa ń bí léèrè ó máa ń dà sáriwo awúrúju ìjà ni. Ẹ̀bùn ńgbà tí wọ́n ti wá bí ẹyọ kan fún tán, ó kí o sì kéré ńgbà yẹn ò lè mọ̀ láti protect ara ẹ̀ kó má lóyún mi. Ó dẹ̀ ṣe ọ̀nà àti gbàdúrà sí. Ó ṣọ̀nà àti gbàdúrà àti lọ sí tẹ ọwọ́ lébọ̀. Gbogbo ẹ̀ láti ṣe mà. Gbogbo ẹ̀ láti ṣe. Wọ́n ní bóyá ó lu ìrújú fún mi ni tí mi ò fi dá ibẹ̀ yẹn mọ̀. Àti tí mi ò tún fi rántí àdírẹ́sì tó pè fún mi lọ́dọ̀ ọlọ́kadà lọ́dún náà lọ́hùn. Pé bóyá wọ́n lo ìrújú fún mi. So wá ní anybody tó tiẹ̀ lè trace ẹ̀ bóyá court tẹ lọ níjọ́ yẹn kó lọ béèrè àdírẹ́sì tó fi sílẹ̀ ní court. Ìgbà tá fi lọ yẹn ṣaṣáláṣí wa nígbà yẹn. Máa padà lọ kóòtù yẹn ṣùgbọ́n ṣaṣáláṣí ń gbé nígbà yẹn. But ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ń sìn ṣọmọ yẹn sì wà lọ́wọ́ ẹ̀. Ọmọ tó wà lọ́wọ́ yín. Nígbà táwọn ọmọ yẹn sì wà kékèké lọ́wọ́ mi ṣàṣà ni. Ọmọ kẹta tó bí fẹ́ lòmí ṣé yẹn wà lọ́wọ́ ẹ̀? Ìyẹn wà lọ́wọ́ mi. So báwo ló ṣe wá ń fi pẹ̀ láìsí àwọn ọmọ méjì yẹn báyìí? Àǹtí Yínká kì í ṣe nǹkan tó rọrùn o. Torí tí n bá ń ṣe nǹkan gidi kan lọ́wọ́ fọ́kàn mi bá lọ síbẹ̀ àǹtí Yínká ṣúlẹ̀ ẹjọ́ yẹn irú ìjẹta ìjẹrin ìjarun àtàná ní ìsùn lóru àtọ̀sán àtòru mo lo oògùn kò ṣiṣẹ́ mo wẹ̀ kò rán mo nù kọ́ gbóná irọ́ kò rán ojú mi wá pọ́n gbogbo ara nǹkan mi ò sùn ọ̀sán mi ò sùn òru mo kàn ń sunkún ni. Bàbá tiẹ̀ gọ́gọ́ kàn sí bàbá tí yín gan àti ìyá yín kọ́. Màmá mi wà bàbá mi wà. Wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Màmá mi gbìyànjú wọ́n tẹ̀lé mi lọ sí 106 nígbà tí wọ́n. Ṣùgbọ́n bàbá mi ò rí bí àgbélébù rárá kò tiẹ̀ ká sí. Ẹ̀bọ̀ níbo ni màmá ẹ̀ wà ní gbogbo ìgbà tí wọ́n gbà balẹ̀ nídìí ẹ̀ lọ́mọ 16 tí wọ́n ń bó ni màmá yẹn wà ń gbà yẹn. Àjọ wà ní Abẹ́òkúta ń gbà yẹn ni mo máa ń kiri ọjà wọ́n máa ń gbọ́jà lé mi lórí mo máa ń kiri ọjà náà fi tàn mí wọlé lọ́dún náà lọ́hùn. Màmá ẹ̀ ò dẹ̀ ṣe nǹkan kan sí bọ́n ṣe gbà balẹ̀ yẹn. Wọ́n mọ̀ nítorí pé kó tó dìgbà yẹn rárá màmá mi jẹ́ ẹ̀dá kan tó máa ń pariwo ihun tó tó ariwo àti tí ò tó ariwo. Níbo ló ti lọ níbo ló ti ń bọ̀ onírìnkúrìn kinní kan wọ́n sì máa bá yé ẹ jẹ́ wọ́n sì máa ṣe kinní kan meanwhile àwọn náà máa ń gbọ́jà lé mi lórí. So nígbà tó wá ṣẹlẹ̀ ò wá lè sọ fún wọn. Tí n bá dé láti school wọ́n tún ti máa pọ́n ọ̀fadà alẹ̀ màá tún kiri kò sáyè kankan. So ìgbà tó wá ṣẹlẹ̀ ṣé ẹ̀rù yẹn ló bà ẹ́ tó fi lè sọ fún wọn? Ariwo yẹn ló ṣe lè sọ fún ṣé torí ariwo tó máa ń pa ló ṣe lè sọ fún wọn? Kò jẹ́ kí wọ́n lákìyèsí ńjọ́ kí sigini yẹn ṣẹlẹ̀ torí pẹ̀lú aṣọ ẹ̀jẹ̀ yẹn ni mo wọlé nígbà tí mo kiri dé níjọ́ yẹn wọ́n lákìyèsí ṣùgbọ́n wọ́n ṣe wọ́n farabalẹ̀ débi tí máa ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ tí mo fi lọ fọ gbogbo ẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ nǹkan oṣù ní oṣù tó tẹ̀lé wọn mọ̀ títí dọ̀la pé bàbá yìí ni mò ń ṣe nǹkan oṣù. Okay, kíní yẹn ló jẹ́ kó bẹ̀rẹ̀ nǹkan oṣù. Bẹ́ẹ̀ni. So ìgbà tó wá lóyún kejì ńkọ́ kí ni màmá wá ṣe? Ìgbà tí mo lóyún kejì wọn rí mi ò dé ọ̀dọ̀ wọn rárá mo wà nílé ọkọ ńbẹ̀. Màmá òde wá ń wò ẹ́. Màmá wá wò mí sásìkò yẹn gbogbo ìgbà táwọn náà fi wá wò mí tí mo fi kúrò ńbẹ̀ náà kò ju ẹ̀mẹ́ta lọ. Kì í ṣe pé wọ́n ń wá lemọ́lemọ́ kò ju ẹ̀mẹ́ta lọ. Ẹlẹ́ẹ̀kẹta tán wá wò mí ni wọ́n ti bọ́ ọmọ kejì lọ́wọ́ mi. Kí ló wá fẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ṣe? Kí wọ́n ṣàánú mi ni. Kọ́ ṣàánú mi kì í ṣe nǹkan tó rọrùn gbogbo ọgbọ́n ni mo ti dá gbogbo nǹkan tí mo lè ṣe ni mo ti ṣe. Ìlú wo ni ọkùnrin yẹn ti wá? Ìlú wo lọkùnrin yẹn ti wá? Máa gbọ́ ìlú wo lọkùnrin yẹn ti wá? Ìlú wo lọkùnrin yẹn ti wá? Ìgbìrà. Kí ni orúkọ ẹ̀? Tí bàbá rékì àyẹ̀jọ máa ń sọ tí bàbá yẹn bá wá. Kí lorúkọ ẹ̀? Ìjọ mọ family name ẹ̀, ìjọ mọ oríkì ẹ̀. Mi mọ oríkì ẹ̀.
orúkọ yẹn náà mo kàn rí níbi tán kọ sí nígbà tí a lọ sí hospital ni mo rí lẹ́yìn rìsíìtì hospital ta lọ sí hospital tí mo bímọ ń gbà yẹn. Kí wá lorúkọ náà? mo rí lẹ́yìn rìsíìtì gbogbo nǹkan gidi tí n bá bí léèrè báyìí ó máa ń dà síjà awúrúju ni ó máa lejú mọ́ mi ṣẹ́dẹ̀ mọ̀ pé age differences yẹn ó jìnnà síra wọn gan mi kì í lè bá fa nǹkan kan. Kí wá lorúkọ ìdárúkọ káwọn èèyàn gbọ́? Alao Bello Williams ọmọ Kogi. Alao Bello Williams. Alao Bello Williams ọmọ Kogi. Kí ló fẹ́ káwọn Nàìjíríà ṣe fún ẹ, káwọn èèyàn ṣe fún ẹ? Tútù sọ. Ó ṣàánú mi kán bá mi pohùn rere orúkọ yẹn bóyá kán bá mi pohùn rere orúkọ yẹn látẹnu dẹnu bóyá màá rẹni tó mọ Alao Bello Williams ọmọ Kogi ni orúkọ àwọn ọmọ yẹn Thompson àti Sunday Williams. Ṣàánú mi. Mo ti gbìyànjú èmi náà ò jókòó lásán. Báwọn ọmọ yẹn á ti dàgbà ń sìn. Bẹ́ẹ̀ ni ìkan 34 ìkan 35 torí ọdún kan àtoṣù kan náà ní gáàpù àárín wọn. Ìgbà mi bọ́ ọmọ Nàìjíríà kan ṣàánú mi ní ìmọ̀ tí mo tún lè ṣe mọ́ ni ó ni mo fi gbé wá sí orí ètò yìí ní ìmọ̀ tí mo lè ṣe mọ́ ni ìmọ̀ tí mo lè ṣe mọ́ ni. Ìrẹ́lẹ́jọ́ bá bóyá bí mo tiẹ̀ ṣe sọ ti kùn mi bí mo ṣe sọ tinú mi síta yìí bóyá ara mi á tiẹ̀ fúyẹ́ díẹ̀ torí ṣe ló máa ń gbé mi nínú ó ń pa mí nígbè ìgbà míì máa dá wà nínú ilé màmá dá sọ gbogbo ẹ̀ màmá dá rojọ́ yẹn màmá bíra mi léèrè pé níbo ni mo fi jẹ̀bi níbo ni ẹ̀bi mi wà nínú ẹ̀ mi ò mọ ẹ̀bi mi mọ bí tí mo fi jẹ̀bi ó dà tó bá tiẹ̀ jẹ́ pé mo jẹ̀bi náà ní kọ́lọ́run dáríjì mi torí kò yé mi láti ọmọ ọdún 17 títí dìsìn inú ìbànújẹ́ ni mo wà ó kì í ṣe pé lọ́tà mi wà lèmi fún ara mi wà ní kọ́mọ Nàìjíríà ṣàánú mi ó ṣàánú mi. Okay. Alao Bello Williams ẹ jọ̀ọ́ wọ́n lọ́mọ Kogi ni gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ àbí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ bí ẹ ṣe lè bá wa get ẹ jọ̀ọ́ ẹ kọ sí mi lórí +447404851234 wọ́n lọ́mọ yẹn Sunday àti Thompson Williams lórúkọ àwọn ọmọ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọmọ wa ò ní sọnù o. Hello. Hello ma. Yeah. Orí pókú ni mo fi tàn padà. Òun náà ni mo sọ mo ní ọmọ wa ò ní sọnù o pé gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Alao Bello Williams wọ́n lọ́mọ Kogi ni. Àmín o. Àwọn ọmọ yẹn Thompson Williams àti Sunday Williams wọ́n náà ọmọ 34 and 35 ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ torí Ọlọ́run ọmọ yín ò ní sọnù ọmọ yín ò ní dọmọ lọ́mọ ẹ̀yin òbí ẹ mójútó ọmọ yín. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Jọmí òkúròrò ló máa ń dà tóbi bá ti burú jù. Mo ti wà depressed mo ti mọ̀ tún mọ̀ tó ń pè ní depressed nígbà tí mo ti ń pè 20 kìíní kan years ni mo ṣe mọ̀ tó ń pè ní depressed ó ti sú mi o depression ti fẹ́ pa mí mo gbé sára tì mi ò rẹ́ni bá sọ àwọn òbí mi ò rí bí nǹkan bàbàrà torí pé oníkálukú wọn ló lọ́mọ tiwọn lọ́wọ́ wọ́n lọ́mọ lọ́tún lósì bàbá mi fẹ́yàwó tó pọ̀ wọ́n bímọ tó pọ̀ ìyá mi àwa 5 ni àwọn náà ò fi bẹ́ẹ̀ rí bí wọ́n kàn máa ṣàdúrà wá ní tòó Ọlọ́run á jẹ́ ká rí màálà mi gbogbo ìgbésẹ̀ tí mo mọ̀ ni mo ti gbé mo ti lọ lé aláwo mo ti lọ lé àfà kódà mo ti lọ ṣọ́ọ̀ṣì ní ìmọ̀ tí mo tún lè ṣe ọmọdé ara náà fi yàn mí jẹ lọ́tún lósìn. Ẹ jẹ́ ká gbé call mi ẹ̀yin òbí ẹ mójútó àwọn ọmọ yín Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ wa dọmọ lọ́mọ àwọn ọmọ wo ò ní rí ìbànújẹ́ tó máa nurse láíláíláíláíláí. Alao Bello Williams ọmọ Kogi State àwọn ọmọ yẹn Thompson Williams and Sunday Williams ẹ jọ̀ọ́ ẹni tó bá ní information nípa wọn ẹ kọ sí mi lórí +447404851234 ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo èyí tẹ́ ti ra lẹ̀ Danabit náà ẹ kọ sí Danabit lórí +2347044333316 +2347044333316 fún promo wọ́n fún wọn ní half a plot tó bá fẹ́ ra kó pé 1 plot kọ sí wọn gbọ́ àwọn tó ti ra lẹ̀ wọ́n fún wọn ní half a plot shabarikolo.com and for those of you tẹ́ feel wípé nǹkan tí mo sọ káwọn èèyàn bá lè lọ sí website mi ni ẹ ti ṣe mistake èmi ò ṣe ọ̀bàyéjẹ́ òun láyé mi ṣe ń dá ẹ rí àwọn èèyàn tó wò mí. Yeah, àǹtí ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
Yeah, ṣe gbọ́. Mo ń gbọ́ yín. Yeah, program yẹn ni mò ń listen. Somebody sí kọ́ lọ sí passport office number 1. Wọ́n lọ kọ́ ṣàlàyé fún wọn ní passport office. Okay. Wọ́n á fún wọn ní orúkọ. Wọ́n lè kẹ́ẹ̀tì orúkọ ẹ̀ jáde ní ọ̀pọ̀. Tó bá yẹ pé wọn ò tí ì ṣe passport nǹkan. Kí lẹ́yìn? Tó bá yẹ pé wọn travel wọn wà ní Nàìjíríà wọn ò ṣe passport nǹkan bọ̀ pé kọ́kọ́ lọ béèrè àbí. Kọ́kọ́ confirm, yeah. Kọ́kọ́ fi confirm bóyá wọ́n ti kúrò Nàìjíríà bí wọ́n kúrò Nàìjíríà. Wọ́n á mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n ṣì wà ní Nàìjíríà. Tó bá yẹ kó confirm pé wọ́n wà Nàìjíríà, wọ́n á lọ sí airport. Ó ti ṣe ní airport rí. So wọ́n á lọ ṣe findings address tó gbà yẹn. Tó bá lè trace ibi tó gbé yẹn, wọ́n á trace ibẹ̀ yẹn lọ. So tó bá dé ibi tó gbé from there, wọ́n máa bèrè ibi tó lọ àbí àwọn tó bá mọ̀ níbi tó ń gbé yẹn, wọ́n á lè get information yẹn. Okay. Then another thing, picture tó yà nígbà yẹn. A ti post ẹ̀, mo ti post picture yẹn. Nígbà yẹn, àwọn wọ́n ti máa ń dáwọn orúkọ àbí address lára àwọn picture mi. Ó possible kẹ́ wọ́n take picture yẹn, wọ́n lá address níbi àtòrúkọ ẹni tó take picture wọn yẹn. Ó possible bẹ́ẹ̀. Mo ti post ẹ̀. So àwọn bí tèmi sí tó. Ẹ ṣé sà. Ẹ ṣeun, God bless you. Ẹ ṣé gan. Àwọn náà ń gbọ́. So shabarikolo.com ẹ lọ register bí. And for those of you tẹ́ ní bóyá nítorí kó ba lè rérò àkùrọ̀ mi ti lómi nínú kójò tó rọ̀ sí mi ò ń ṣe ní ìyà mo yàtọ̀ sí yín completely gbogbo ọ̀nà mo fi jù yín lọ àgbà tó lómi mi ìfẹ́ máa pariwo ní mo yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nu yín gbóhùn bí mo ṣe Shabarikolo máa jẹun ara àwọn tá a jọ ṣiṣẹ́ ni mò ń wò Ìbọ́láńlé Olúwo àkùrọ̀ tèmi ti lómi nínú kójò tó rọ̀ sí kẹ́ kó ṣì dànù ní iṣẹ́ gbẹ́ yín ní gbogbo ọ̀nà yálà ìyá yín lèmi jẹ́ èmi ò polówó mi ò tajà ọ̀yálà ìyá yín ni mo jẹ́ lọ́jọ́kọ́jọ́ ẹ kó ṣì dànù. Hello. Hello, Aunty Nika. Báwo ká rọ̀ ṣàlàáfíà ni? A dúpẹ́ sà. Program tí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni. Àmì ọba mo wá nínú wọn pé ní side Kogi state yẹn mọ́ Kwara àwọn Yorùbá program àwọn Yorùbá station kan wà níbi Ìbàdàn bí Yínká Ayéfẹ́lẹ́ station yẹn. Wọ́n máa ń gbọ́ program yẹn dáadáa gan níbi bẹ́ẹ̀. Bóyá tí wọ́n máa yẹn náà bá tún lè lọ sí ibi bẹ́ẹ̀ tó bá lọ polongo orúkọ báyìí àwọn ará Kogi kò sí bó tilẹ̀ kó mọ wọ́n sì máa ríyàn kan tó máa wọ́n máa ríyàn tó máa mọ̀ bẹ́ẹ̀ ni àwọn Kogi state mo ṣe ní kọjọ kọ́ bá wa share program yìí dáadáa. tó bá lọ síbi Yínká Ayéfẹ́lẹ́ station yẹn mo máa ń gbọ́ àwọn program wọn tó máa láwọn kan wá láti Kogi páwọn gbọ́ program ṣẹ̀mọ̀ tó bá wọ àwọn station tó ń gbọ́ mi bẹ́ẹ̀ dáadáa wọ́n lè ti avenue yẹn kọ́nà pé kò ṣe ní rírí. Yes sir. Ẹ ṣé gan sir. Ẹ ṣeun ọkú mi. Ẹ ṣeun. So èmi ò ń ṣe rí mi bọ́nẹ̀tì mi ìsọnù yìí náà ni bọ́ ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń lọ́tọ̀ tẹ́já bá sọ lómi àmọ́ wúlò ẹ lọ ṣe ṣó yín ẹ má dárúkọ mi tẹ́ bá tó gbangba sùn lọ yẹ ẹ dá ṣe ṣó yín mi ní kẹ́ má criticize ṣó mi ẹ má forúkọ mi sí ẹ bá ti forúkọ mi sí ẹ ti pé ṣoṣo ẹ dẹ̀ máa rí ṣoṣo ẹ ti tọ́ka nírù ó di dandan kẹríjà fàyàfà. Hello. Hello, Aunty Nka. Mo ń gbọ́ yín màmí. God bless you. Yes ma. Èmi kàn mọ̀ pé mi mo bó ṣe ń ṣẹlẹ̀ ní orí social media ṣé ìwé ìyá ẹ lè fi bóyá right sí kí every other person tó bá fẹ́ copy kan post ẹ̀ sórí gbogbo social media platforms. I know some of them are silently watching, you know, and they will claim that they don't watch your program. Yeah. You know, if you can just and keep spreading it. So these children are still alive by God's grace. God bless you, my sister. Maybe you can put it on the platform where if you right, can share. If they cannot copy it and share it, Bẹ́ẹ̀ni, Alao Bello Williams. Òun lórúkọ bàbá àwọn ọmọ yẹn. Thompson and Sunday Williams lórúkọ àwọn ọmọ yẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ mọ́ra yín ní abiyamọ. Ọmọ yín ò ní sọnù. Gbogbo ẹ̀yin abiyamọ gidi tẹ́ kìí ṣe abiyamọ alábòsí onífìtínọ́tì. Ẹ bá wa share show yìí kó kàn àwọn èèyàn lára. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ kìí ṣe abiyamọ onílara. Ẹ bá wa share show yìí kó kàn gbogbo èèyàn lára. Ọmọ yín ò ní sọnù, ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ. Ẹ ní rẹ̀ ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ti torí tèmi share
ẹ ti torí obìnrin yẹn ṣe bóyá ní nǹkan bá ṣe ẹ dẹ̀ bá wa tag orúkọ yẹn Alao Bello Williams òun lórúkọ bàbá àwọn ọmọ yẹn Thompson Williams and Sunday Williams lórúkọ wọn ẹ jọ̀ọ́ kọ́ tiẹ̀ kíyà wọn mọ̀ pé wọ́n sì wà láyé káwọn náà mọ̀ pé ìyá wọn wà láyé torí àmọ́ nǹkan tí wọ́n ti lè sọ bí a ṣe ní wọn lọ́kùnrin náà la ní wọn lóbìnrin kọ́lọ́n kó ṣàánú wa ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ shabarikolo.com ire o ẹ káàsán.